so topic wa lálẹ́ ta ni pé muslim máa wọnú náà. Ọ̀túnba kan ó yá tán mike ó yá ọ̀gbẹ́ni tí ó yá mo rí orúkọ àwọn yẹn tí rìn muslim lè ké lálẹ́ pé ètò wo là ń ṣe ètò alẹ́ ni pé muslim máa wọnú náà kí ni wọ́n lọ wá nínú náà ládùúgbò bí wọ́n ṣe jìyà fún Allah tí wọ́n kírun. ṣé báàsì ilẹ̀ fẹ́ tìrìtì ní àbí nǹkan àbí báàsì mi. lọ́sọ̀ gbọ́ topic tá à ń sọ fún ẹ a ní gbogbo muslim máa wọnú náà bá a dá sí topic. ó jẹ́ mú jáde níbi tó ti rí ó mú jáde níbi tó ti rí. nǹkan tá a máa sọ nìyẹn ó wọlé ń sìn kò sí ẹ̀ka alẹ́ o a ní ṣe rí àwọn ọmọ màálù àwọn ọmọ fúlàní àwọn ọmọ tó ti dàgbà láàrin èèyàn ìwà ẹran yẹn wọn ò lè máa wù ẹ bá dáwùjọ kan ẹ̀ka alẹ́ o ètò rẹ ní o kàn wọlé òde wo bó ṣe ń ṣe. ìgbà tí mo wọlé ṣókí mi ni ọ̀rọ̀ kọ́ ló fi pàdé mi ni. ẹni tó bá wọlé kó ló máa sẹ́ni tó wọlé ló máa tẹ̀lé tó bọ̀ ní àwọn ọ̀dọ́ máa ní ẹ̀ka ààbò tó ga o. àfúlàní náà ipò yọ̀ ń ṣe Yorùbá lóòótọ́ ó wọlé sórí show ó jẹ́ kó kí àwọn tó ẹ̀ka wà alẹ́ o ẹ̀ka àbọ̀ adé máa ṣètò lọ sáà yín jà ni. ó dọ̀nù ìgbà tí mo wọlé ó àtáàkì mi ni. mo ń sọ̀rọ̀ pé tòótá ní I'm not talking to me bá ẹ sọ̀rọ̀ mo ń sọ̀rọ̀ ni. ó porúkọ mi má parọ́ ó porúkọ mi nígbà ó mi má parọ́ ó porúkọ mi. èmi porúkọ mi tí porúkọ mi porúkọ mi. ọ̀gá wọ́n ní mo àtàkì tí èyí pé mo gbé bá sùkàdà ní ọ̀gá. ó lè ka ilé ó yáyá. ó yá ẹjẹ ní ẹ wà ń bẹ kó tan mike náà. Quran 19 àbí. ó yá. ẹ bá wa láti 71. náà rárá ẹ̀yẹ́ ẹ̀ lè sọ fún mi tí máa sọ fún yín tí máa ti bẹ̀rẹ̀. so ẹ máa gbogbo èèyàn tó ń gbọ́ wa ṣe rí pé nǹkan tá a máa sọ. ẹ ní sùúrù náà. ẹ máa gbogbo ẹni tẹ́ ń gbọ́ wa a sọ pé nǹkan báyìí ṣẹlẹ̀ so tá a bá gbé jáde ẹ máa wá ka bẹ̀yẹn ẹ bá mi sún síwájú ẹ sún sẹ́yìn àwa ṣe bọ́ àti Quran jáde ẹ bá wa ka Quran ṣe rí àwọn èèyàn rí pé àjà àdè pariwo so ẹ ka Quran yìí tó tẹ bá fi àyè gbé sí ẹ ṣe tẹ bá dẹ̀ fẹ́ ká wá kà á lè ka fúnra wa. ms lè jẹ́ àkàtà ní ìwà tí ì ṣetán. ẹ yá ká gbé láti 65. ok ms gbé lọ 65 kàkà dé ìkan náà lẹ́yìn bẹ́ẹ̀ ṣe. ok. wọn àpá. so ẹ̀yin tẹ́ ẹ bá wà pẹ̀lú wa suratu Maryam ní a fẹ́ kà Quran chapter 19 a fẹ́ kà láti verse 65 àdèmàkà dé 72 nǹkan tí àyà yìí sọ náà ni pé gbogbo mùsùlùmí pátápátá ló máa tọ́nà wò. wọ́n máa bẹ̀ pátápátá. èyí so ẹ bá ti ń kírun ẹ ti mọ̀ pé máa kọ́kọ́ dénú náà yẹn o bó ní dénú náà yẹn ọ̀rọ̀ aláwọ̀ lè yí padà. ẹ ti ń gbọdọ̀ dì ẹ kà fún mi kẹkà. mi à bá ẹ sọ̀rọ̀ náà òṣìṣẹ́ lè ní ká dákẹ́ so a ti gbé sí ó yá. bàkà. agbésẹ̀ tí wọ́n síbẹ̀ ò ká oníkàjú láti 65 àjẹbẹ́ gbé sí ìwádẹ́ ká. àbọ̀tà ó mọ pé iṣẹ́ tó gbà nìyẹn. náà ó lè bọ́lẹ̀ ṣoget so ẹ ṣe. àwọn pípọ̀ yìí wà so sọ́ọ̀sì very mẹ́sẹ̀ lè gbé sí 71 yẹn kàkà ìgbéraga wọn ti pọ̀ jù muslim wọn máa jóná. ìgbéraga tí kò lẹ́gbẹ́. nǹkan tó máa ń fọ́ ní àwọn mùsùlùmí yẹn. wọ́n tó 71 sí oníkọ́bẹ̀ gbé padà lọ 65. àwọn mùsùlùmí yẹn ìgbéraga ti pọ̀ jù. oníkọ́ máa kà pọ̀ lè kà. ẹnu ti pọ̀ jù fún gbogbo wọn. ó ti pọ̀ jù. wọ́n ti wà ní àwọn ni wọ́n sẹ́ndì ààyè Ọláìdé Àbíkẹ́ òní. ok ó dàbẹ̀ ní ẹni yẹn. àwọn ni Ọláìdé Àbíkẹ́ yìí. ok ó dàbẹ̀ ní ẹ ti dé sẹ́yìn mẹ́sẹ̀ ẹ jẹ́ ká kà fún gbogbo èèyàn nǹkan tí ó ń sá tí ó lè kà. àti ó dàbẹ̀ ti invite you ok wọ́n ti dókè. ṣé ká nǹkan tó wà nù àyà yìí ẹ ká gbé látòkè. ẹ jẹ́ gbọ́dọ̀ gbọ́ máa jáde náà. all right. so ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ṣe wa a máa kírun léni bí nǹkan tá a fẹ́ ṣe so ẹ kàn fún wa ní ìṣẹ́jú mélòó kan a máa ṣe tán sìn. kàtà tó kírun ẹ bá wa gbọ́wọ́ lé táàpù mọ́lẹ̀ ó yẹ ká ti wà ní 1 million ẹ ṣe. akànbí ṣe wà ń bẹ̀. tàwádìí ṣe tó àkànbí alẹ́ ìgbéhùn ṣùgbọ́n ẹ jẹ́ àlọ́ yẹ kàkà Quran tàfẹ́ kàn. so Quran tàfẹ́ kà ní suratu Maryam Quran chapter 19 a fẹ́ kà láti 65 a máa kà dé 72 kẹgbọ́n nǹkan tí Allah sọ. Allah ní he is the Lord of the heavens and the earth and everything in between. Allah ní òun ni ayé àti ọ̀run àti gbogbo nǹkan tó wà nínú ẹ̀. So worship him alone and be steadfast in his worship.
aláàní kẹ̀dẹ̀ máa sin òun kẹ̀dẹ̀ dúró ṣinṣin nínú sísìn tẹ́ ń sin òun. Do you know of anyone equal to him in his attributes? ó ní sí àwọn èèyàn kan tó bá òun dọ́gba tó lè ṣe bóun bá ṣe ń ṣe. Yet some people ask mockingly, síbẹ̀ àwọn kan béèrè níbèrè yẹ̀yẹ́ after I die, will I really be raised to life again? pé ṣé tọ́wọ́n bá kú ṣọ́wọ́n máa jí dìde padà. Do such people not remember that we created them before when they were nothing? aláàní ṣerú àwọn èèyàn bẹ́ẹ̀ gbàgbé pé òun dá wọn nígbà tí wọ́n jẹ́ nǹkan kan. By your Lord, O prophet, nípa olúwa rẹ̀ ìwọ Muhammadu we will surely gather them along with the devils, ó ní àwọn máa kó gbogbo wọn jọ pẹ̀lú ṣàìtàn and then set them around hell on their wọ́n lè máa dá wọn kúnlẹ̀ nínú iná. Then we will certainly begin by dragging out of every group the ones most defiant to the most compassionate. wọ́n ní wọ́n wá bẹ̀rẹ̀ sí ni máa wọ́ gbogbo wọn jáde nínú iná àti èyí tó gbọ́ràn àti èyí tí ò gbọ́ràn. And we truly know best who is most deserving of burning in it. Allah wa ní dájúdájú òun Allah lòun mọ ẹni tó máa jóná nínú iná yẹn o. Muslim àtẹni tí ò ṣe Muslim ti wà nínú iná o. Kí ni Muslim wá dé nínú iná? There is none of you who will not pass over it. Allah ní kò sẹ́nikẹ́ni o tí ò ní ṣe kí ni débẹ̀ confam. This is a decree your Lord must fulfill. Allah ní eléyìí ní ìlérí tóun ṣe tó dẹ̀ máa wá sí ìmúṣẹ. Then we will deliver those who were devout, leaving the wrongdoers there on their knees. Allah ní àwọn wá kó àwọn tó gbọ́ràn yọ kúrò nínú iná. Àwọn wá fi àwọn tó ṣe àìgbọ́ràn lẹ̀ nínú iná. Ìbéèrè wa ni pé kí ni Muslim wá dé nínú iná? Kí ni àrídájú wípé tí Muslim bá dé nínú iná wọ́n máa kúrò Wọ́n á tún jáde. Muslim torí pé jóná bẹ̀ Muhammadu yẹn. yìí náà ló sọ pé mi ò mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí mi o. Báwo ni mo bá mọ nǹkan tó máa àtẹ̀yìntẹ̀ ṣẹlẹ̀? ń tẹ̀lé òun Muhammadu sọ bẹ́ẹ̀. Kí wá So ní àkókò àrídájú wà Muhammadu pé sọ? Muslim nǹkan tó bá ti mú ẹ ṣe Islam Ó máa dé nínú iná. ló ń lọ. So ìyá wa Ọláìdé ṣọ́ wà ń bẹ̀ wọ́n lè tàn mic. Wọ́n ní wọ́n fẹ́ béèrè àbí. Ìyá wa ṣe wà ń bẹ̀ mà. Ó dàrẹ́ tí wọ́n wá ó ní mọ́mí òun fẹ́ béèrè. ẹ káalẹ́ ẹ kú ètò Ẹ káalẹ́ mà. ẹ kú àtàrà ẹ kú àtótónu Yes ma. ọlọ́run láàánú wa àdúrà ó gbà ó gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin Koko Zaria mo kí yín mo fọ́lò yín o ẹ fọ́lò mi gbogbo yín pátá mo ti fọ́lò yín o àdúrà yín ó gbà ó ẹ máa tẹ̀síwájú o ọlọ́run ní jẹ́ kọ́pọ̀lọ́ yín ó jọba o. Àṣẹ. ìbéèrè tí mo fẹ́ béèrè ẹ dákun torí ọlọ́run àwọn orúkọ tí wọ́n wà ń sọ àwọn ọmọ ni mo fẹ́ béèrè nípa rẹ̀ tó sì jẹ́ pé inú Kùránì náà ti mú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ẹ dákun ẹ jọ̀ọ́ bá mi tan ìmọ́lẹ̀ sí ẹjọ́ ẹ dákun. pé orúkọ tí ẹ bá ẹ ṣeun mọ̀ ìyá wa ẹ ṣe gan ni mo rò pé orúkọ tí ẹ bá ní tó yẹ pé bóyá ó bá ẹ fẹ́ wá ìtumọ̀ ẹ̀ so mo rò pé bí akẹ́kọ̀ọ́ sọ táwa dẹ̀ fún yín lé sí ká bá yín sọ ìtumọ̀ ẹ̀ mà. irú Àbí kílẹ̀ o? ọlá tó darapọ̀ mọ́ yín nísìnyí Nurudeen lòun Kamalideen Mariam irú èmi ìyàwó iná Mọ̀rúfáàd lórúkọ tèmi náà Nurudeen ìmọ́lẹ̀ ẹ̀sìn Kamaludeen pípé ẹ̀sìn Mariam so ìtumọ̀ ẹ̀ nìyẹn Mariam kò ń ṣe lárúbáwá Mọ̀rúfá ńkọ́ Marufa ẹni tá a mọ̀ Fatima Fatima ẹni tó ń já ọmú lẹ́nu ọmọ Balikis olórí ibú ìbànújẹ́ Allah Kí sì bànújẹ́. Bọ́ ẹni tó ìyá wa ṣe gbọ́ Fátímọ̀ yẹn wọ́n lẹ́ni tó ń já ọmú lẹ́nu tó ń já ọmú báyìí ṣe gbọ́ pé tòun Fátímọ̀ nìyí. Fatima Rọkíbá mo gbọ́ mo wà pẹ̀lú yín gan Rọ̀kíbá ẹni tó ń mójútó nǹkan Security ṣẹ́gẹ́ security tí wọ́n máa Tó ń ṣọ́ mójútó. ọ̀nà wọ́n máa ṣọ́ báyìí ṣó lè ń bọ̀ ṣágbanipa ń bọ̀ ṣó yé yín. mo wà pẹ̀lú yín gan kódà orí yín ò ní dàrú ẹ dákun ó tún kù ìbéèrè tí mo fẹ́ béèrè ẹ dákun ẹ máa béèrè mà ojú ò ní tì í Ọlọ́run ò ní ṣe àṣẹ o àṣẹ o irun kíkí táǹkì ṣe mọ̀ pé ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ túbọ̀ bá mi tàn mọ́lẹ̀ sí dáadáa mo gbọ́ yín yé dáadáa ṣùgbọ́n ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́ túbọ̀ mi bá mi tó tàn mọ́lẹ̀ sí dáadáa torí o ẹ̀yùn wa ṣe rí ìbéèrè tẹ béèrè yẹn ìbéèrè tó dáa ni sincerely speaking ẹni tí ó bá dẹ̀ ń wá àdodo ló máa béèrè irú àwọn béèrè báyìí ẹ béèrè nípa ìrun kíkí àkọ́kọ́ ìdáhùn méjì ni mo máa fi dá inú mà ṣe rí tá bá sọ̀rọ̀ nípa ìrun kíkí nínú Islam gbogbo wa mọ̀ wípé nǹkan tí wọ́n bá fi irọ́ mọ irọ́ náà ni gbogbo wa òfin tó de gbogbo ẹ̀dá pátápátá tó de gbogbo ẹni tó bá nílàkàyè ni pé nǹkan tá bá fi irọ́ mọ
irọ́ náà lòun náà máa jẹ́. So number one, láti mọ àlàyé nípa ìrun tẹ́ ń kí yẹn, so a máa lọ wo kí ni báwo ni ọ̀rọ̀ tó sọ nípa ìrun yẹn, báwo ni ìrun yẹn ṣe dé, báwo ni ìrun yẹn ṣe wá. You understand? So báwo ni ìrun yẹn bó ṣe wá. So ìgbà tí Muhammadu sọ fún wa nínú Sahih al-Bukhari bó ṣe claim hadith yẹn gùn, ó ní ó ṣàlàyé bó ṣe gbà ìrun yẹn wá fúnra rẹ̀. Ó ní nígbà tó ń olóoru kan ní ẹnìkan wá báwọn tó ń mú un lọ sí sánmà, wọ́n gbé burak, ẹṣin kan ló ń jẹ́ burak, ẹṣin yẹn ó níyẹ̀, ẹṣin yẹn ó níyẹ̀ báyìí tó ń fò, ṣẹ́yìn náà ń gbọ́, so ó níyẹ̀, so wọ́n wá gbé òun sórí ẹ̀, so wọ́n wá gbé òun fò lọ sí sánmà ẹlẹ́keje. Ṣẹ́dẹ̀mọ̀ ìyá wa ṣẹ́mọ̀ wípé sánmà tí a wà nù ẹ̀yìn gẹ́gẹ́ bí according to Islam, gbogbo sánmà, gbogbo inú òfurufú tí àwọn scientist tí wọ́n rí mọ̀, òun ni sánmà ayé níbàámu sí Islam. Nínú Islam wọ́n ní sánmà méje. Sánmà ayé ni number one, sánmà mi tún tẹ̀lé, sánmà mi tún tẹ̀lé, sánmà mi tún fi wá pé méje. So àwọn mùsùlùmí wá believe according to their Islam, wọ́n believe wípé gbogbo nǹkan táwọn scientists discover nínú space pápátá sánmà ayé nìkan ni. So tó dẹ̀ jẹ́ sí pé gan àti ìmọ̀bi tí òpin ẹ̀ pin sí. So wọ́n wá, Muhammadu wá sọ wípé òun gun ẹṣin oníyẹ̀, òun àti Jìbìrìlù ó gbé òun lọ sí sánmà, wọ́n kúrò ní sánmà àkọ́kọ́ tó jẹ́ sí pé òun ní gbogbo space tí àwọn scientists ti discover. Ẹ̀rọ sáà tó yẹ pé wọn àti ìmọ̀, so gbogbo sánmà ayé bó ṣe tó yẹn nìkan according to them, wọ́n wá pass sánmà ayé. Nínú Islam dẹ̀ ni wọ́n gbà wípé sánmà ayé ló kéré jù. Ìyẹn túmọ̀ sí pé gbogbo nǹkan táwọn nínú space pátápátá táwọn scientists tí wọ́n ṣègbìyànjú nípa ẹ̀ tí wọ́n wá nínú space, ó sì tún kéré sí àwọn sánmà tó tún kù. Muhammadu wá gbé ẹṣin oníyẹ̀ tó ń pè ní burak, according to hadith tó wà ní Sahih al-Bukhari, ó wá gbé ẹṣin oníyẹ̀ ló wá gbé lọ sánmà ẹlẹ́keje, ó gbé kù níta yìí. Ìyá wa ṣé ìtàn yóò máa dàbí àlọ́, ṣé kò máa dàbí àlọ́ létí yín mà? Kí n tó tẹ̀síwájú ni mo kàn fẹ́ béèrè question. mo ń gbọ́ yín yé. So ẹ máa rí pé bó ṣe dàbí àlọ́ yẹn, ẹ ti máa rí pé nǹkan tó wà lábẹ́ kí ló lọ gbà wá, ó lọ gbà wá, báwo ló ṣe lọ gbà wá, ó gbé ẹṣin oníyẹ̀ burak. Kò síbi títàn rẹ ti wà nínú ayé pé ẹṣin kan ń bẹ láyé tó ti lò yẹ rí, kò sẹ́ni tó kọ́ kalẹ̀, kò sí níbi kankan, inú Islam nìkan lẹ ti máa rí. So irọ́ gbogbo ni ìpìlẹ̀. So nǹkan tó ń fi irun sánmà tó gùn lọ, bó ṣe gùn lọ, gbogbo story bọ́n ṣe gbà wá, ẹṣin oníyẹ̀ wọ́n fò lọ sánmà, bí sánmà ayé ṣe tó, ẹ̀rọ sáà ẹ ti máa mọ̀ pé irọ́ náà ló wà níbi nǹkan tó lọ gbà wá. Alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́kejì ni wípé irun tẹ́ ń sọ yìí wọ́n ti ń kí àwọn abọ oòrùn, àwọn abọ ìràwọ̀ náà ti ń kí irun yẹn kó tó di pé Muhammadu dé. Wọ́n pè wọ́n ní Sabians, asọ̀bí náà máa ń pè wọ́n tí Quran tẹ̀ mention wọn. So wọ́n ti máa ń kírun, wọ́n ti máa ń gba gbogbo nǹkan tẹ̀ ń ṣe yẹn nínú Islam, tẹ̀ ń ṣe àwẹ̀ ni o, irun ni o, wákàtí márùn bẹ́ẹ̀ ṣe ń kí yẹn, bẹ́ẹ̀ náà ṣe ń kí. Àwọn ẹlẹ́bọ tẹ̀ ń pè wọ́n lẹ́lẹ́bọ yẹn, àwọn ni wọ́n ń kí, wọ́n pè wọ́n ní Sabians kí Muhammadu tó dé. So now number one ni wípé àwọn ẹlẹ́bọ náà ń kí Muhammadu tó dé, àlébù ló jẹ́ fún Muhammadu wípé àwọn tó yẹ sí pé òòrùn náà ń bọ, ìràwọ̀ náà ń bọ, so àwọn ni wọ́n ń ṣe nǹkan yìí kẹ́yìn tó máa ṣe. Ẹlẹ́kejì ni pé àlébù ẹlẹ́kejì ni pé Muhammadu tún wá claim wípé nǹkan táwọn kan ti ń ṣe tẹ́lẹ̀ òun wá gùn kí sánmà lọ gbà wá, ṣe ti rí pé irọ́ ńláńlá ni. So irun tí àwọn mùsùlùmí kí, irọ́ tó tóbi pátápátá gbà ni. Àwọn kan látara wípé ẹgbà wá hadith tó ń sọ wípé ó fi gbà wá hadith tẹ bá wò ẹ ti máa mọ̀ pé irọ́ ni. Ẹlẹ́kejì ni pé wọ́n ti ń kí kó tó di pé Muhammadu gan ó dé. So ẹlẹ́kẹta ọ̀rọ̀ mi wá ni wípé níbí báyìí lè ní tẹ bá tún fẹ́ mọ̀ sí nípa irun, àwọn èèyàn wa a máa kírun níbí báyìí lè ní. So irun báwọn mùsùlùmí ṣe máa ń kí yẹn, kí náà máa ń kà níbẹ̀ fún àwọn èèyàn. So gbogbo wa dé máa wà níbẹ̀ tí ẹ̀yin náà dé máa gbọ́, ẹ ṣáà máa bá ètò lọ. So tó bá ti kírun yẹn, nǹkan tó ń kà lórí irun yẹn ẹ̀yin náà máa gbọ́ tí ẹ̀ dẹ̀ máa bá lọ, so ẹ máa lè mọ̀ nípa irun náà sí. So ẹ ṣe ìsàmàlì, so ẹ jẹ́ ká lè kà fún ìyá wa láti inú Quran àti tefsiri bó ṣe ṣàlàyé àwọn tí wọ́n ti ń kírun, tí wọ́n dẹ̀ ti ń gba àwẹ̀ tí Islam tó dé, tí Muhammadu tó bí baba ńlá kó Muhammadu, kẹlẹ̀ mọ̀ pé Muhammadu ó kàn lọ jí àwọn ẹni lẹ́ni wò, òun náà wá ń lò. So irun kíkí àti àwẹ̀ Muslim kọ́ ló ní, Muhammadu lọ jí wo ni, ó dẹ̀ ń lọ wọn Sabian, àwọn ni wọ́n ń kírun, wọ́n dẹ̀ ń gbàwẹ̀ tí wọ́n ń pè ní Sabian. Gbogbo tí òkú bá kú náà bó ṣe máa ń kírun sókù lára, àwọn ẹni yẹn ni wọ́n ń ṣe, ìyẹn wọn Sabian yẹn. So ẹ mẹ́sẹ̀ yẹ kàkà Quran yẹn àti tafsir fún àwọn èèyàn. Okay, kí ẹ ká gbé Quran yẹn jáde, Quran chapter 5 verse 69. Quran mẹ́ta ló sọ̀rọ̀ wọn náà, but a máa gbé ẹ̀kan jáde, àti pé káwọn èèyàn wá lè mọ̀ pé sọ̀láàt táwọn máa ń lọ ṣe kò kí ń ṣe àdúrà o, sọ̀láàt ò kì í ṣe prayer, ritual ni. Bí kí ni mo fẹ́ pe ritual yóò bá náà, ká sọ pé ètùtù tí wọ́n ṣe fún Allah, mi ò bóyá kọ́ ètùtù tí wọ́n ṣe fún Allah, òun ló ń jẹ́ sọ̀láàt, kò kí ń ṣe prayer. So ẹ kí n yá gbé Quran chapter 5 verse. So Quran ta fẹ́ kà yìí òun ni Quran chapter 5 verse 69. Ó ní indeed the believers, the Jews, the Sabians and the Christians. Àwọn onígbàgbọ́ àtàwọn Júù àtàwọn Kírísítẹ́nì àtàwọn Sabian. Whoever truly believes in Allah and the last day and àwọn tó bá gbàgbọ́ nínú Allah àti ọjọ́ kẹyìn.
there will be no fear for them nor will they kì í sí grieve. ìbẹ̀rù fún wọn. So tẹ́ bá wo aya yìí tó rọ̀pọ̀lọpọ̀ Quran táwọn èèyàn bá kà wọ́n kàn máa rò bí aya yẹn ó ti tán síbẹ̀. Ẹ ṣẹ̀ máa ní láti lọ wo tefsiri aya yẹn. Àwa tefsiri yẹn ló máa ṣàlàyé aya yẹn dáadáa. So yẹ ká gbé tefsiri aya yẹn ká gbé sí kí àwọn èèyàn ká kà. Ok, ó ti wà ń bẹ̀. èsì ilé ìtàn ilé ọgbẹ́ wá láti inú quran.com gangan náà ṣe get tẹ bá ti lo ilé ìtàn ó yẹ ẹja lọ. Ó ní ó mọ ọ̀dẹ̀ kan tó ń ké lọ́jọ́ kan tó ní ó ní screenshot lédè ká gbé. torí ẹ̀ náà ni mo ṣe rò pé ká ṣe máa lo eléyìí. So ìjọ tán bá sọ Tẹ bá pé ti lo ilé screenshot ni ìtàn a lè gbìjáde fún yẹ wọn ẹja lọ. náà. Only from the Jews, the Serbians, the Jews, the Christians. wọ́n ní àwọn Júù àtàwọn Christian Hassan and Ali Akam said, Azan Ali Akam ó wí pé the Serbians are like the Magians. ó lọ́wọ́n sábẹ́ yẹn wọ́n dàbí magian. Katada said, Kàtàdà wí pé they are people who worship angels. ó ní àwọn sábẹ́ yẹn ni àwọn tí wọ́n máa ń sin màláìkà And pray in the direction of the Qibla tí wọ́n dẹ̀ máa ń kírun wọ́n máa ń kọjú sí kíbla ìyẹn kàbà and recite the psalm. wọ́n máa ń ka sáàmù. Wahab ibn Munabi said, Wàhábù ibn náà wí pé they are a people who know Allah alone ó ní àwọn kan tí wọ́n mọ Allah nìkan and they do not have a law that they act upon. ó ní wọn ò ní òfin tí wọ́n ń tẹ̀lé And they have not committed kufru. ó ní wọn ò dẹ̀ ṣe ìṣẹ́bọ pé wọn ò dẹ́ṣẹ̀. Ibn Wahab said, Ibn Wàhábì wí pé Ibn Abi and Ali Zinad told me on the authority of his father, Ibn Abi ó sọ nípa àṣẹ bàbá rẹ̀ pé who said the Serbians are a people near Iraq ó ní àwọn Sábíà ni àwọn tí wọ́n ń gbé ní agbègbè Iraki and they are in Kuta ó ní wọ́n dẹ̀ wà ní Kútà and they believe in all the prophets ó ní wọ́n dẹ̀ gbàgbọ́ ní gbogbo òjíṣẹ́ and they fast 30 days. wọ́n dẹ̀ máa ń gba àwẹ̀ Ramadan ẹ má bá wa lọ o. In Mecca, the Ahnaf were called the Serbians because of the doctrines they embraced. wọ́n ní àwọn Anaf wọ́n pè wọ́n ní Sábíà nítorí bí wọ́n ṣe ń ṣe. Later, when Muhammad claimed to be a prophet, nígbà tí Muhammadu tó wá sọ pé òjíṣẹ́ ni òun he was called a Serbian inhabitant of Mecca. àwọn tí wọ́n ń gbé ní agbègbè Mẹ́kà wọ́n bá ń pè pé Sábíà lélẹ́yìí kẹ́ ẹ̀. Because they saw him performing many Serbians' rites, torí wọ́n rí Muhammadu tó ń ṣe ó ń kírun báwọn Sábíà ṣe máa ń kírun which included praying 5 times a day, báwọn Sábíà ṣe máa ń kírun ẹ̀ márùn lójúmọ́ performing several movements in prayer that were identical with the Magians, bí wọ́n ṣe máa ń rúkú tó máa ń yọ́ tó máa ń ṣe ń kírun gẹ́lẹ́ báwọn Sábíà ṣe ń ṣe wọ́n rí Muhammadu tó ń ṣe bẹ́ẹ̀ making ablution tí Muhammadu tó dẹ̀ tún ń ṣàlùwàlá or ceremonial washing before each prayer. àbí bọ́ ṣe máa ṣan pàṣẹsẹ̀ bí ajánọ́bà tó tó kírun. In the Quran, nínú Kùránì Muhammad called the Serbians people of the book, like Muhammadu the pé Jews àwọn and the Sábíà yìí ní prophets. alikitab àwọn tí wọ́n níwèé. Ramadan was a pagan ceremony practiced by the Serbians, Ramadan jẹ́ àwẹ̀ tó wọn Sábíà yìí máa ń gbà tí Islam bẹ̀rẹ̀. whether they were Iranians or Serbians from the writings of Abu Zanat, wọ́n ní bí yá àríníà ni wọ́n àbí sábẹ́ láti ọ̀dọ̀ Abu Sania an Arabic writer from Iraq who lived around 747 AD. olùkọ̀tàn kan tó jẹ́ ní àwọn ọmọ lárúbáwá kan lọ́dún tó ti pẹ́ náà ó fẹsẹ̀ múlẹ̀ pé We concluded that at least one Madin community located in northern Iraq wọ́n observed panupọ̀ pé àwọn Ramadan. Saudi Ahmadiyya kan ń gbé ní agbègbè Iran Observed Ramadan. tí wọ́n dẹ̀ máa ń gba àwẹ̀ Ramadan. Ramadan was originally an annual ritual performed at the city of Haran, wọ́n ní àwẹ̀ Ramadan jẹ́ àwẹ̀ tí wọ́n Sábíà yìí máa ń gbà tí wọ́n ń gbé ní ìlú tí wọ́n pè ní Arian. although the fasting of Ramadan was practiced in pre-Islamic times by wọ́n ní the àwẹ̀ Ramadan pagans of jẹ́ àwẹ̀ tí wọ́n Jahiliyyah. máa ń gbà tí Islam tó bẹ̀rẹ̀ rárá wọn tí lálàpọ̀ máa bẹ̀rẹ̀ Islam ni wọ́n ti By ń gbà the àwẹ̀ Ramadan. pagans of Jahiliyyah. ìyẹn àwọn ẹlẹ́bọ tó wà ní Jahiliyyah.
It was introduced to the Arabian by the Iranians. àwọn ará Arania yìí ni wọ́n wá bá àwọn Arab àwọn mọ̀lẹ́bí àwọn Muhammadu pé àwẹ̀ Ramadan táwa náà gbà èyí náà ẹ̀dẹ̀ ìwé máa bá wa gbà ń bẹ̀. Aran was a city on the border between Syria and Iraq, Aran jẹ́ ìlú tó wà ní ẹ̀gbẹ́ Syria àti Iran. very close to Asia Minor, which today is Turkey. ìlú náà súnmọ́ ìlú tó à ń pè ní Turkey lẹ́nu. Their main deity was the moon. ọ̀kan pàtàkì nínú nǹkan tí wọ́n ń sìn jẹ́ òṣùpá. In the worship of the moon wọ́n máa ń bọ òṣùpá. and the star, wọ́n dẹ̀ máa ń bọ ìràwọ̀ náà. they concluded a major fast ọ̀nà máa ń gbàwẹ̀. So kí ẹni kí n tó wáyé ṣé ká fẹlẹ́ ilé bẹ́ẹ̀ àbí. tó kù bá kú bí wọ́n ṣe ń kírun sí òkú lára. Okay. ní àwòrán tí wọ́n ń lò wọ́n máa ń lo òṣùpá àti ìràwọ̀. kí ni mọ́ṣáláṣí náà ń lò lẹ́nu nísìnyí? mọ́ṣáláṣí ń lo ìràwọ̀ àti àbọ̀ òṣùpá. tó kù bá kú báwo ni mọ́ṣáláṣí ṣe ń kírun àwọn muslim wọ́n máa dúró wọ́n á ka gbogbo ẹ̀ wọ́n á dẹ̀ sin òkú yẹn. báwo làwọn sábíà náà ṣe ń ṣe tiwọn wọ́n máa dúró wọ́n á jẹnu sókù lára wọ́n á dẹ̀ lọ sin pẹ̀lú aṣọ funfun. Okay. gbogbo nǹkan tí muslim ń ṣe lénìí kò ń ṣe tuntun ó ti wà tí wọ́n tó bí Muhammadu òun la fẹ́ kẹ́yìn wá mọ̀ pé Muhammadu kò mú nǹkan wá sáyé. ẹ má jẹ́ kí wọ́n fi ìtànjẹ wọ́n fi gbà tọwọ́ wa wọ́n gbé nǹkan tí àwọn Àràbù lé wa lọ́wọ́. ẹ rí i pé ìwọ tó bá máa ṣe Islam wàá fi orúkọ ẹ lẹ̀ o ò ní jẹ́ orúkọ Yorùbá mọ́ wàá máa jẹ́ orúkọ Arab ìmúra Arab ìsọ̀rọ̀ Arab gbogbo nǹkan ẹ ti Lárúbáwá ni so ìkónilẹ́rù ọpọlọ ni ẹ ṣe. So even heaven and hell gan ibẹ̀ ló ti jí gbogbo nǹkan tó wà ní Islam pátápátá ọ̀dọ̀ àwọn Sabians yẹn ni Muhammadu ti jí ló jẹ́ pé Muhammadu náà wọ́n pè ní Sabian nígbà tí ó kọ́kọ́ bẹ̀rẹ̀ kò sẹ́ni tó pè èèyàn kọ́kọ́ pé Muhammadu ló pera ẹ̀ ó dẹ̀ fi Allah ó fi kọ́ bọ́dì. mo fẹ́ wo kí n gbé káka bí àwọn Sabians bí wọ́n ṣe máa ń sin òkú wọn. So àwa wo bí àwọn mùsùlùmí náà ṣe ń sin òkú. So báwọn Sabians ṣe ń sin òkú la fẹ́ kà ẹ̀yẹn wá picture báwọn gbogbo wa ti mọ báwọn mùsùlùmí ṣe máa ń sin òkú wọn. So yẹ káka báwọn Sabians ṣe máa ń sin òkú máa gbọ́ kí n ṣó ẹ̀. wọ́n ní the Sabians, also known as Marjan, bury their dead in a specific way that reflects their beliefs about the afterlife and purity of the earth. bí wọ́n ṣe máa ń sin òkú wọn ó jẹ́ pé wọ́n máa wẹ̀ mọ́ ìrọ̀wọ̀n náà nígbàgbọ́ nípa pé tí wọ́n bá kú wọ́n lọ sí ọ̀run. wọ́n ní they do not practice cremation. wọ́n ní wọn kì í ṣe nípa sísin. bí wọ́n máa sun òkú àwọn ò kì í sun òkú wọn. and their burial rituals are designed to honour the deceased while respecting the sanctity of the natural element. na ẹ máa gbọ́. wọ́n bá kú wọ́n máa ń ṣe ìbọ̀wọ̀ fún wọn àwẹ̀ mọ́ wọ́n dẹ̀ mú aṣọ. so here is a breakdown of their burial practices. a fẹ́ ṣe ìfọ́sílẹ̀ ìtúwẹ́wẹ́ bí wọ́n ṣe máa ń sin number one, preparation of the body. àkọ́kọ́ wọ́n máa kọ́kọ́ ṣe ètò nípa ara yẹn bí kò wẹ̀. the body is washed and purified. wọ́n máa wẹ ara náà wọ́n á jẹ́ kí òkú náà wà ní mímọ́. it is then wrapped in a white shroud symbolizing purity. wọ́n wá mú aṣọ funfun wọ́n á fi wé òkú náà ìyẹn funfun jẹ́ pé mímọ́. gbogbo wa mọ̀ pé báwọn mùsùlùmí náà ṣe ń ṣe nìyẹn. now the burial takes place as soon as possible after death, ideally within 24 hours. tí òkú náà bá kú wọ́n gbọ́dọ̀ sin òkú náà tó di pé ilẹ̀ ọjọ́ náà ṣú. the body is placed in a simple grave, typical dug in the ground. wọ́n máa gbẹ́ ilẹ̀ náà ní ráńpẹ́ wọ́n á gbẹ́ ilẹ̀ náà wọ́n á dẹ̀ fi. the grave is oriented so the deceased head is facing the north and their right side is facing the direction of Mecca, the Kaaba. orí òkú náà ó máa kọjú sí kíbla tó jẹ́ pé apá ọ̀tún ẹ̀ náà ó máa kọjú sí Kaaba ní Mecca. a wooden or stone structure may be used to prevent the body from touching the soil. wọ́n lè rọra lo igi kékeré àbọ̀n òkúta ráńpẹ́ kí ara náà kó rọra wà ńlẹ̀ kó má pọ̀ yẹn pẹ̀lú. the grave is then filled with soil and a small mark. wọ́n wá da iyẹ̀pẹ̀ bo òkú náà. so bí gbogbo wa rí pé bí àwọn Sabians ṣe ń sin òkú gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni mùsùlùmí náà ṣe ń sin. tó bá fẹ́ gbàwẹ̀ kí ni wọ́n máa ń rí àpẹẹrẹ wo làwọn náà máa ń rí tó bá fẹ́ gbàwẹ̀. òṣùpá gbogbo everything bí ti mùsùlùmí ṣe rí bẹ́ẹ̀ náà ni ó ṣe. tàwa ló jíra wọn wò ta ló kọ́kọ́ dá. àwọn Sabians yìí dẹ̀ ti kọ́kọ́ wà kí Islam kó tó bẹ̀rẹ̀. so ìyá wa bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. kí ni nǹkan tẹ́ tún fẹ́ mọ̀ báyìí. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ bí ètò wa ti mọ̀ pé ní ọjọ́ Friday a fẹ́ akírun ní èdè Yorùbá. so lẹ́yìn tá a bá kírun tán so bàbá wa Koko Zaria ní àwọn fẹ́ ṣe give away fáwọn èèyàn tó ń wò wá. so àwọn 40
tí a bá gbé wọlé lẹ́yìn tá a bá kírun tán so 5,000 fún èèyàn kọ̀ọ̀kan fún ẹni 40 so báyìí mi mọ̀ bóyá ìyá wa ṣì ní nǹkan tó fẹ́ sọ bóyá ká tí kò bá sí ká kírun lọ́wọ́ kan so ìyá wa tẹ́ bá wà ń bẹ̀ ẹ lè tan mic irun tí àwọn mùsùlùmí máa ń kí ní èdè lárúbáwá so àwa máa wá kí ń bì pẹ̀lú èdè yorùbá èdè abínibí so àwa ò ní ka lárúbáwá torí lárúbáwá yẹn àwọn èèyàn ò mọ̀ àwọn èèyàn kàn ń ṣe àmì àmì so wọ́n rò pé bóyá àdúrà kan ni wọ́n ń ṣe àbí nǹkan tó nítumọ̀ kan òun ni wọ́n ń ṣe so tá a bá wá kà ní èdè yorùbá wá mọ̀ pé kò sí àyà kan tí èèyàn ò lè kà títí kan tàbá tí àdá ẹ lè kà lórí irun so kò sí nǹkan kan nu quran téèyàn ò lè kà tẹ́ lè fi kírun so àwa ka quran yẹn àá kà ní èdè lárúbáwá nípa hajj wọ́n ti ń ṣe hajj gbogbo nǹkan tí wọ́n ń ṣe ní islam lénìí ẹbọ ni gbogbo ẹ̀ àwọn ẹlẹ́bọ ti ń ṣe títí kan allah ìyá wa ṣe wà ń bẹ̀ allah ń jẹ́ mọ̀ pé ṣìgìdì ni akànbí ṣe wà ń bẹ̀ ṣé kìí ṣe pé akànbí ṣe wà ń bẹ̀. 5 minutes. alright ẹ̀yin là ń dúró de wẹ́n sáré gbé allah sí kí wọ́n rí picture allah so allah ṣìgìdì ni kò kí ń ṣe ṣìgìdì tí àwọn sabians everything nípa islam àwọn sabians yẹn náà ni ó ní so ṣìgìdì tó ti ń sìn òun náà ni allah òun ni àwọn muhammadu hijack tí wọ́n fi ń colonize so torí pé àwọn yẹn wọn ò nójíṣẹ́ so muhammadu wá fọ̀ sí ara ẹ̀ ó ní òun ti di òjíṣẹ́ allah nígbà tó jẹ́ pé àwọn sabians yẹn tí wọ́n ní bó ti ṣe ń ṣe wọn ò dẹ̀ lójíṣẹ́ àwọn jew wọ́n ní òjíṣẹ́ tiwọn àwọn christian wọ́n lójíṣẹ́ tiwọn àwọn yẹn ti wà kí islam tó bẹ̀rẹ̀ àwọn sabians náà ti wà kí islam tó bẹ̀rẹ̀ àwọn sabians yẹn wà lójíṣẹ́ so ni muhammadu ṣe sọ pé òun lò òjíṣẹ́ wọn ó wá change orúkọ wọn ó change ẹ̀ sí islam so ó fi ń jalè ó fi ń pààyàn kiri ìlú so tàbá rí ìyá wa mi iṣẹ́ wà ń bẹ̀ lè tan mic torí àgbọ̀yìn o ẹ bá gbé èèyàn kan wọlé tákùn mi bá dẹ̀ dé ká kírun lọ́wọ́ kan so ìyá wa ṣe wà ń bẹ̀ mà ó dàbẹ̀ ní pé wọ́n busy mr light up àbí ṣe light up ni àbí light up on light light up on light. Good evening. Yeah, welcome. Kí lẹ fẹ́ bá wa sọ? Why are you being harsh on me like that? I'm not harsh. I'm not harsh. Yes, sir, you're being harsh now. No, na kí lẹ fẹ́ bá wa sọ? Okay. Ẹ káàbọ̀. Kí ni ẹ káàbọ̀ kí ni ẹ fẹ́ bá wa sọ báyìí? Bóyá nítorí mo sáré sọ yẹn. Mr. Light Up, I don't want to talk again. I feel like Light Up. So Yoruba now. There's nothing I'll say that you would want to listen to. So I'll just probably rest my case. Listen as how. Light Up. Listen as how me understand though. Ẹnìyàn ò ní nǹkan tó fẹ́ sọ náà. abárí mùsùlùmí tó dé náà sọ nípa ọ̀rọ̀ irun àti ramadan yẹn lè ṣe àyà bí kẹlẹ́ fẹ́ wá sókè. Destiny ṣe wà ń bẹ̀. Mr. Destiny. Mr. Destiny. Ó wà ń bí wà. Mo rí program yìí ni olójẹ́ kí n yàwọ̀ live yìí so mo dẹ̀ ti wà nígbà yìí látẹ̀kàn sí ti ṣe díẹ̀ báyìí so mo rí fídíò yìí kan tó yẹ pé mo rí pé wọ́n ní aláàjì pátá or something like that torí reason why ni tí mo fi wọ live yìí torí èmi báyìí mi ò ṣe muslim mi ò ṣe christian oníṣẹ̀ṣẹ̀ lè rìn ṣe understand báyìí but àwọn máa ń ní belief gbígbà pé ẹ̀sìn tọ̀dọ̀ àwọn ló mọ́ jù ní àwọn mùsùlùmí rẹ̀. Ànábì ló jalè kò kí n ṣe àlá. ok ànábì bí ànábì. Àwọn muslim là ní ìdàpọ̀ wọn lè wà sọ. Kí lẹni yẹn wí olówó èkó? Ìyẹn sọ pé àlá jí pátá wọn ní
ànábì rèé ṣe ànábì ló jí pátá kí wàá lọ wá sọ. wọn láwọn gbọ́ ní kódà pé wọn wá bí ọlọ́wọ́n kọ́ ṣàfẹ́ confam. muslim tó bá ní ìbéèrè nípa ìrun kíkí àti àwẹ̀ yẹn wọ́n lè sọ̀rọ̀ bọ̀ ètò wa lálẹ́ ni pé muslim máa jóná wọn máa so ẹ ṣe. Mr. Neo ẹ̀kalẹ́ ẹgbọ́n sọ kí ẹ fẹ́ bá a sọ. ẹ̀kalẹ́. Yeah. Okay, so mo ti máa ń rí àwọn live yín from time to time but lórí àwọn mi ò rò pé mo tètè join lálẹ́ yìí but níbi tí mo gbà dé mo tẹ́tí sọ̀rọ̀ àwọn Serbians mùsùlùmí lè mi I don't know much about the Serbians so I cannot say I'm equipped enough láti discuss lórí àwọn Serbians àti nǹkan kan báyìí but mo máa ń gbọ́ tẹ́ máa ń sọ àwọn ọ̀rọ̀ kan nípa pé ṣìgìdì ní Allah níbì kan tí wọ́n gbé sí àti pé anabi Muhammad sallallahu alaihi wasallam pé ó impose ara ẹ̀ as prophet tó fi wá ń jalè tó fi ń pa àwọn èèyàn káàkiri tó fi ń ṣe gbogbo ẹ̀ àwọn àárín yẹn lèmi fẹ́ touch. Number one, ibo lẹ́yìn ti rí tẹ́tí rí àrídájú nǹkan tó fẹsẹ̀ múlẹ̀ wípé ṣìgìdì níbì kan ní Allah. Okay, Mr. ẹni sùúrù. All right. Even tẹ́ bá ní kíní báwo ibo lẹ ti rí àrídájú ṣé ẹ̀yin wọnú Kaaba lẹ rí ṣìgìdì Allah ń bẹ ní àbí Asian text kan lẹ́ka. I would really want you to expatiate on that. All right. Secondly, àbí ṣé ẹ fẹ́ dáhùn yẹn náà ká tó bó ṣe. ẹ̀kọ́ dúró báyìí. Number one, káyé bẹ́ẹ̀ ṣe ọkọ̀ gbọ́rọ̀ Serbians yẹn sìn ẹ wá take time láti ọkọ̀ research nípa àwọn Serbians yẹn. No, I will go and do my research on the Serbians. Àwa tiẹ̀ máa help yín bí tẹ́ bá ṣe yẹn lásán in fact. No, mi fẹ́ kẹ́ help mi lórí research. Ìyẹn lásán ti answer. ọ̀pẹ́ ṣe béèrè yẹn àwọn kan lè ṣẹ̀ wọlé táìmù tẹ́ béèrè nǹkan tá a wà fún wọn náà nìyẹn a fẹ́ kí gbogbo àwọn Yorùbá wa kí wọ́n mọ̀ pé Muhammadu kọ́ ló mú ìrun wa ó jí àwọn kan wò ní àtàwé Ramadan tá a dẹ̀ lẹ́rìí nínú Kùránì sọ pé ìwọ Muhammadu a ti ṣe àwẹ̀ lọ́ranyàn fún ẹ bọ́wọn ẹni ìṣáájú ṣe gbà á. Kùránì mi fi sọ́ńbò mi pé ó ní àwọn Muslim àtàwọn Júù àtàwọn Serbian ẹ̀yin tẹ́ ẹ bá ti gbàgbọ́ nínú Allah kò sí ìbẹ̀rù fún yín àti ìfòòró àwọn wa ní Serbian yìí làwa lọ ṣèwádìí làwa pé Serbian wọ́n ti ń kírun tọ́tó bí baba ńlá kó baba Muhammadu wọ́n ti ń gba àwẹ̀ Ramadan tọ́tó bí ẹláyà Muhammadu ṣé ẹ ti ẹ̀ ń dé wọ́n ti ń sin òkú tó máa ń kírun sí lára láì bẹ̀rẹ̀ tọ́tó bí baba Muhammadu wọ́n dẹ̀ máa fi aṣọ funfun wé báwo làwọn Serbian ṣe máa ń gba àwẹ̀ wọ́n máa ń wo òṣùpá báwo làwẹ̀ wọn ṣe máa ń tán wọ́n máa ń wò mélòó ni àwẹ̀ wọn 30 àbí 29 ìrun mélòó ló máa ń kí wákàtí 5 wọ́n fi náà méjì so pẹ̀lú àwọn ìwádìí a rí pé Muhammadu copy and paste ló ṣe so fún yẹn tẹ́ bá fẹ́ rí gbogbo ẹ̀rí yẹn a lè tún kà fún yín a lè ti kà tẹ́lẹ̀ so yìí tẹ́ bá lẹ fẹ́ mọ̀ nípa àlá àtẹ̀síwájú fún yín ẹ ṣé. So nípa àlá yẹn bẹ́ẹ̀ mi ṣe máa wá ṣe ní Mr. Neo mo yóò mọ̀ pé torí mo rí síbẹ̀ sound mo rí pé ẹ kàwé ó jẹ́ ẹ̀kẹ́ mọ̀ one or two things náà nípa Islam. Ǹjẹ́ kí Islam tó bẹ̀rẹ̀ during the time of Jahiliyyah time tí kò sí Islam yẹn kí ni nǹkan tí wọ́n ń ṣe ní ilẹ̀ Lárúbáwá ṣe lè sọ àwọn nǹkan tí wọ́n ń sìn fún wa. Nílẹ̀ Lárúbáwá they had 365 idols tí wọ́n kó sínú Kaaba tí wọ́n ń bọ ní ojoojúmọ́ inú Kaaba ni wọ́n kó àwọn òrìṣà yẹn sí òrìṣà dẹ̀ lọ́n sìn. All right, àwọn òrìṣà kan ni wọ́n sìn ṣìgìdì ni wọ́n sìn ṣìgìdì àti ère ó yàtọ̀ sí òrìṣà Yorùbá ló ní òrìṣà ká correct àárín yẹn ère àti ṣìgìdì. ẹ mọ̀ pé bó ṣe interpretation. àwọn nǹkan tá à ń correct náà nìyẹn àwọn nǹkan tá à ń correct náà nìyẹn. ṣìgìdì ló ń sìn. ibẹ̀ ṣìgìdì àti ère now nínú àwọn ṣìgìdì àti ère yẹn ǹjẹ́ mọ̀ the supreme deity nínú àwọn deity tó ń sìn yẹn olórí àwọn ṣìgìdì yẹn ṣe mọ̀ kí lórúkọ ẹ̀. Neo ti wà ìwé o. ìyàwó ní kọ́ àbọ̀lọ́wọ́. All right, okay. So mo ti béèrè question mo ní mo question tẹ́ béèrè mi ò mọ orúkọ supreme deity yẹn. Okay ṣé ǹjẹ́ mọ̀ pé ṣé Allah ṣọ́ ti ń worship Allah before Islam àbí wọn ti máa sìn nínú àwọn deity yẹn. To the best of my knowledge kí là ń pè ní Allah gan nǹkan tẹ́ ń pè ní Allah kí là ń pè ní Allah. lọ yẹn kọ́kọ́ máa jẹ́ ká lọ bá ṣe ń lọ pé ṣé ẹ gbọ́ pé Allah wà nínú àwọn ṣìgìdì tí wọ́n ń sìn àbí ẹ mọ̀ ṣe mọ̀ pé Allah wà ń bẹ abẹ́ ẹ mọ̀.
so jẹ́ mi ò gbọ́ bẹ́ẹ̀ mi ò gbọ́ bẹ́ẹ̀. ṣé fún yín méjì kọ̀ǹpútà kẹ́ yẹ̀ wò látọ̀dọ̀ yín kó jẹ́ ìlẹ̀ máa kọ́kọ́ wò tá tó gbé síta. òtún àlọ́ ṣe dàbí ẹni pé mo bẹ́ ṣe ń sọ ẹ̀mú náà ń check online. pé ṣé àlá wà lára àwọn tó bá jẹ́ pé ṣé wà lára àwọn idol tí wọ́n ń sìn gbà yẹn. before Islam ẹ tẹ́ bẹ́ẹ̀ pé ṣáàlà wà lára among the idol tí wọ́n worship before Islam. ẹ ṣe so kó jẹ́ látọ̀dọ̀ yín lẹ́tí máa gbé síta. So Mr. Balu ẹjọ́ ẹ̀yin èèyàn wa àbí ká tiẹ̀ pa comment ní ẹ bá wa power tap torí ẹ̀ mo ti wà ní big screen. ẹ ti dé 1 million tá tó kírun ẹjọ́ bá wa power tap mo ti wà ní big screen ẹjọ́ Mr. Balu okay ní ò ti dé ọ̀rà kí ló gbé wá. So from what I read now ó sọ pé pre-Islamic era nígbà Jahiliyyah they recognize that there is the existence of a supreme being called Allah but they did not worship him directly. Wọ́n ní àwọn ṣìgìrì tí wọ́n sìn that serve as pé wọ́n fi intercede láàrin ara àwọn àti Allah but like in every culture in every religion believes that there is a supreme being. ní ẹ má wọrí ẹ mọ̀ pé fún ara yín la ní àwa ò sí ń bí àwa ò rí nǹkan tẹ́ ẹ rí lórí fóònù nǹkan tí ẹ sọ fún wa òun làwa gbọ́ àwa máa wá ròyìn lọ́wọ́ àbá yín gbé jáde ẹ wá kà fún wa bóyá nǹkan tẹ́ ẹ sọ yẹn. ṣé lè gbé síta lọ́dọ̀ yín Mr. Neil àbí ká bá yín gbé síta kí gbogbo wa jọ kà. mi ò mọ̀ bó ṣe nine followers lónìí. ms máa bá yín gbé síta jẹ́ kí ms máa ṣú ẹ̀ kẹ́ka ẹ ṣe. tó dé afẹ́kẹ́ mọ̀ àwọn ẹlòmíì mọ̀ Allah ló jẹ́ olórí àwọn ṣìgìdì tí wọ́n ń sìn ní Mẹ́kà gbà yẹn so bàbá Muhammadu ìdílé tiẹ̀ ló ní ṣìgìdì Allah yẹn Muhammadu wá sọ fún gbogbo àwọn tó kù pé gbogbo àwọn ṣìgìdì tó kù tó ń sìn yẹn kọ́ pa á mọ́ kọ́ má sìn mọ́ kọ́ pa á pọ̀ kó di ẹyọ. ṣe mọ̀ pé ìdílé Kùrẹ́ṣì ni Muhammad ti jáde. ìdílé Kùrẹ́ṣì ni Muhammadu ti wá so ó jẹ́ tiwọn nìkan ni wọ́n máa sìn òun ló bí pé kò sí nǹkan míì àyàfi ṣìgìdì Allah so ẹ lè kà wọ́n ti bá yín gbé síta níbi ìbáyé ṣe. èmi ni Allahu Akbar ẹ ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀ so Mr. Neil check your head àti bá yín gbé jáde. Okay. ẹ̀ka nǹkan tó wà lójú screen. Yes, Allah or a deity referred to by that name was worshipped before Islam. Arabia. Wọ́n ní bí ìsọ̀rí kọ́tà ẹ̀ka ní ìgbà wọn tó sọ ìmọ̀ ní Allah àbí ṣìgìdì kan àbí deity or òrìṣà or ṣìgìdì kan ó wà tí wọ́n ń sìn before Islam. Allah was recognized as a high or supreme God even within a polytheistic context while other deities and idols were also worshipped. Allah was seen as the supreme deity, the God of the gods. Okay? ẹ bá ẹ tún ọ̀tẹ̀ kà yẹn tú sí Yorùbá kó lè yá àwọn tó wà pẹ̀lú wa tí wọ́n gbọ́. Okay, nǹkan tẹ́ sọ yìí ó ń sọ ni pé ní before kí Islam tó dé àwọn ará Arab àwọn Arabians wọ́n recognize the existence of Allah as òrìṣà bí ìmọ̀ bí mi fẹ́ sọ as ṣìgìdì ẹjọ́ because God no ṣìgìdì kan ní kó wà lọ́sàn bíbá ṣìgìdì kan lọ́sàn bíbá ẹ̀ tẹ́ bá wù ú the God of the gods. ṣé ká tún ṣàlàyé fún yín ṣé mọ́ ìtumọ̀ ṣìgìdì àtòrìṣà. Wọn Yorùbá lè mú ọmọ mọ̀ tó òrìṣà anointed. ẹ máa bẹ májọ nílẹ̀ Saudi wọn ò lè ní nǹkan tó ń jẹ́ òrìṣà ẹ kọ́kọ́ mọ̀ yẹn ṣìgìdì ni wọ́n níbi kọ́ béèrè kí wọ́n mú amọ̀ kọ́ fi mọ̀ nǹkan tí wọ́n ní lọ́dọ̀ wọn nìyẹn bí òkúta bí akọ́ fi ṣe nǹkan tó ní lọ́dọ̀ wọn nìyẹn tẹ́ bá dẹ̀ fẹ́ pé ẹ fẹ́ fi Yorùbá pé ṣìgìdì àbí kẹ́ ní èrè ẹ máa ẹni sùn ẹ má bìnú wọn ò lè lo irú wọn. ẹ má kọ sí nǹkan tó fẹ́ mi ṣe kò lè ṣe bá wà kúkú ìtumọ̀ deity tí wọ́n sọ yìí ẹ má kúkú ìtumọ̀ deity. ẹni sùn ẹgbẹ́ ọ̀nà mi kọ́ lẹ̀ sọ fún yín tí wọn ò lè lo òrìṣà nílẹ̀ Lárúbáwá àkọ́kọ́ jẹ́ ẹ mọ̀ pé nípa nǹkan tó wọn àfọwọ́ ṣe nílẹ̀ ọ̀tá ọkọ̀ ń ṣàtúnṣe ẹ̀ gbogbo bíi ṣàìtàn wọ́n ní èṣù ni kò jọra wọn ṣàìtàn Sátánì Iblis so nísìn Allah idol kò kí ń ṣe òrìṣà ṣẹ́gẹ́ ẹ̀sùn ẹ̀ lè tẹ̀síwájú ẹ̀ ṣe. So nǹkan tí ms àbá gbé sójú screen náà ni mo ti ń sọ̀rọ̀ o they refer to that being as a deity surely bàbá Google ìtumọ̀ deity lórí screen tí wọ́n gbé sí náà. nǹkan tó máa ń sún mi ọgbọ̀n lélẹ̀ bí mo gbé kíní ẹja ìtorí ẹ̀ mo ṣe ní kẹ́ máa tu kó lè easy kó lè rọrùn wọ́n ní mo béèrè yìí pé torí pé kíní host yẹn ti cover mo béèrè yìí pé ǹjẹ́ Allah ṣé wọ́n ti ń worship Allah tẹ́ bá wò was Allah worshipped before Islam ṣé wọ́n ti ń sin Allah kí Islam tó bẹ̀rẹ̀ nǹkan tí mo béèrè lọ́wọ́ Google nìyẹn ó wá sọ pé yes bẹ́ẹ̀ ni Allah or a deity Allah tàbí ṣìgìdì kan tí wọ́n ń pè they refer to by that name ṣìgìdì kan tí wọ́n ń pè ní tó ń porúkọ ṣìgìdì yẹn ní Allah was ṣìgìdì kan ló sọ o ẹ má misinterpret o he said a deity
òun mo ń sọ fún yín pé ẹ Google ìtumọ̀ deity kẹ́kẹ́ gbogbo wa rí gbogbo wa kà kí ló ń pè ní deity kí ni deity ẹ Google ẹ̀ ká jọ ká mo ní kí ni deity ẹ má ká waste time kí ni deity. Deity is God. Deity ni God. God ló ń pè ní deity. Deity is a spiritual being, and in every culture tertiary ẹ má bínú nǹkan bí fẹ́ sọ ìṣẹ́rí. Ẹ ti dà mí lóhùn ibi tí wọ́n ti ní ìbéèrè náà ni mo dáhùn gbọ́. Ẹ má bínú sir, ẹ má bínú Mr. Neo. Yes sir, yes sir, mo wà pẹ̀lú sir. God tó lo deity. Mo dẹ̀ kọ́kọ́ bí yín mo sọ pé kí Islam tó bẹ̀rẹ̀ kí ni nǹkan tí wọ́n ń sìn ẹ̀yin náà lè sọ pé àwọn ṣìgìdì ère ni wọ́n ń sìn kí Islam tó bẹ̀rẹ̀. Ṣẹ́rí, we cannot interpret is a general term that is used for beings that are worshipped. You understand? Deity. mo ti bá yín gbé deity síbẹ̀ because ẹ máa fẹ́ kéèyàn stress wa deity nìyẹn ó yẹ two deity wọ́n ti gbé síbẹ̀ fún okay a god or goddess a deity of ancient níbi ìsàlẹ̀ wọn pé divine status quality or nature the creator níbi ìsàlẹ̀ tó wá gbé sí the creator and supreme being. A deity is any being that is seen as worthy of worship. That is the simple definition of a deity. Now, it is only normal that even pre-Islamic era, they would understand that there is a supreme being somewhere. Toju even nílẹ̀ Yorùbá gbogbo wa bá ń sọ̀rọ̀ Olódùmarè. Okay, ẹ má wọrí Mr. Neo ẹ máa délé mo fẹ́ dá kíní yẹn padà ṣe mo fẹ́ dá kíní tẹ̀ ń ká yẹn ẹ máa sọ̀rọ̀ lọ ẹ yẹ kí n dá kíní yẹn padà kẹwàá. Okay, so even nílẹ̀ Yorùbá ń bí báyìí gbogbo wa ìdílé kọ̀ọ̀kan ló ní òrìṣà tí wọ́n ń bọ bírí ilé tí wọ́n ń ṣe ọmọ ẹgbẹ́ lèmi Ọbàtálá wọn bọ́ nílé wa ṣe understand but even bá ṣe ní òrìṣà nínú Ifá a mọ̀ pé Olódùmarè òun ló dá gbogbo wa òun ló ṣe. ẹ máa sọ tọ́pìkì yẹn ní péjì oní péjì àti máa ń sọ yẹn so ẹ tẹ̀síwájú nípa nǹkan tẹ̀ ń ka ẹ ṣe. ó yá now gbogbo wa kì í. so now back to what we are saying. ó yẹ tún nǹkan tó wà níbí. they may believe that Allah existed which is the supreme being but at the same time. they may believe ẹ kàn tú nǹkan tí ẹ ṣe. Okay, yes, Allah or a deity referred to by that name. Bẹ́ẹ̀ ni Allah àbí I don't think there is a Yoruba equivalent of the word deity. Okay, ẹ mọ̀ pé mo kọ́kọ́ bí ilẹ̀ kan mo ní kí Islam tó bẹ̀rẹ̀ kí ni nǹkan tó ń sìn èmi àti yín jọ agree bí ẹ ṣe sùúrù sà gbogbo wa jọ agree wípé kí Islam tó bẹ̀rẹ̀ wọ́n ní 360 deities ṣìgìdì eré òkúta tí wọ́n ń sìn kí Islam tó bẹ̀rẹ̀. Now lẹ́yìn tá a ṣe mọ̀ pé àwọn kìíní wọ́n ní ṣìgìdì tí wọ́n ń sìn tó tóbi 360 kí Islam tó bẹ̀rẹ̀. Now kí Islam tó bẹ̀rẹ̀ nínú àwọn deity tó jẹ́ 360 yẹn àwa béèrè lọ́wọ́ Google pé ǹjẹ́ nǹkan wà nínú wọn tó jẹ́ pé orúkọ ẹ̀ jẹ́ Allah tí ó ń yẹ yín sá Mr. Neo Google wa sọ pé bẹ́ẹ̀ ni o nínú àwọn 360 days. nǹkan tẹ́ béèrè nínú kíní ìkọ́ni yẹn o nǹkan tẹ́ béèrè pé was there any sùúrù wọ́n. bẹ́ẹ̀ ṣe fẹ́ tú èrè yẹn sí àbí. So Mr. Neo ṣe wà ń bẹ̀ nítorí nǹkan tí ẹ ṣe ń bá wa jiyàn mo tún wá lọ béèrè pé à ń ṣàlàyé ọ̀rọ̀ fúnra wa ní ìjìyàn ẹ má wọrí mo wá lọ béèrè pé was Allah among the 360 deity worshipped before èmi àti ìmọ̀ pé 360 deity ni wọ́n sìn kí Islam tó bẹ̀rẹ̀ lákòókò now mo wá béèrè pé ǹjẹ́ nínú àwọn 360 idol yẹn o ǹjẹ́ Allah wà nù wọn owó ni tí mo gbé wá yẹn ẹ̀yin sọ pé mi ò béèrè dáadáa pé the context of it mo wá padà tún lọ béèrè wípé among the 360 idols worshipped before Islam was Allah among the 360 idols nǹkan tí mo tún tẹ̀sí bẹ́ẹ̀ nìyẹn sìn kẹ́yìn fún ara yín náà kẹ́ ẹ lè tẹ̀ sí Google fún ara yín ó tún wá sọ pé yes ó ní bẹ́ẹ̀ ni nínú àwọn 360 yẹn ẹ máa gbọ́ ó ní in the pre-Islamic polytheistic context the term Allah meaning the God was used to refer to a supreme deity olórí àwọn ṣìgìdì yẹn olórí àyàn àwọn a máa kàdélẹ̀ a tún máa gbé tibí yẹn ẹ̀yin náà lẹ́ máa tún a máa dá padà sí padà now was used to refer to a supreme deity who was part of the pantheon alongside the 360 idols worshipped in the Kaaba. wọ́n ní Allah ní olórí àwọn ẹ máa ká lọ ẹ má stop síbẹ̀ yẹn máa ká lọ. ẹ̀gbọ́n idol ni wọ́n lò bẹyàn kí ni Yorùbá idol Mr. Neo. ẹ máa ká lọ ẹ máa ká lọ. idol ní ṣìgìdì mo gbà idol ní ṣìgìdì. wọ́n ní Allah jẹ́ olórí
àwọn ṣìgìdì 360 yẹn ẹ tẹ̀síwájú. While not one of the physical idols itself, Allah was referred. Allah kì í ṣe ìkan náà àwọn ṣìgìdì yẹn. Ok, mo wà pẹ̀lú yín sà. Tẹ́ bá fẹ́ lẹ́yìn, tẹ́ bá fẹ́ mọ̀ nǹkan, a lè evidence tá máa fún yín bí kò ń ṣe ẹyọ kan, kò ń ṣe méjì, kò ń ṣe mẹ́ta, kò ń ṣe márùn-ún. Ṣé understand? Ó wá Allah ni wọ́n ti gbé ìsàlẹ̀ ìtàjẹ̀ tó máa gbé jáde fún yín again. While not one of the physical idols itself, Allah. Nígbà tí ó jẹ́ kan nínú àwọn ṣìgìdì yẹn fúnra ẹ̀. Allah was referred as the highest God in this system. Wọ́n ní Allah jẹ́ kan tó jẹ́ olórí nínú àwọn. Though this concept was not strictly monotheistic. And so ẹni ṣe wọ́n mọ̀ tún mọ monotheistic yẹn bí a kẹ́ bèrè lọ́wọ́ wọn. Monotheistic. Wọ́n ní Allah kì í ṣe kan ṣe ṣáà ẹgbẹ́ yẹn àbí. Ibi tẹ́ ẹ ti máa Mr. Neo nígbà yẹn kí Islam gbọ́dọ̀ there was nothing like the concept of one God. They have 360 gods. Now nínú 360 gods yẹn Muhammadu kan single out wípé ẹ wo gbogbo ìbáṣe system yìí ẹ jẹ́ ká mú ẹyọ kan ìyá Allah yìí ni èmi lòjíṣẹ́ Allah ti rán mi iṣẹ́ pé eléyìí nìkan ni kẹ́ ẹ máa sìn àwọn tó kù mọ́. Allah tẹ́ ń sìn ẹ̀yin mùsùlùmí Allah tẹ́ ń sìn ni. Okay, now ṣé mo lè ṣàlàyé understanding mi this thing tẹ́ gbé sójú screen ṣe lè dá padà sá. Understand okay ṣé nǹkan tí mo gbé wá yá. nǹkan tẹ́ ka tọ́yìn bẹ́ẹ̀ nínú nǹkan ń ṣe ṣe gidi nǹkan tẹ́ ka tọ́yìn báyìí tẹ́ bá wo òyìnbó yẹn jẹ́ ká tú gbogbo ẹ̀ sílẹ̀ kó lè yé gbogbo wa cause mi wá láti wá argue pé nǹkan tẹ́ ń ṣe wrong or anything but ká fi ọ̀rọ̀ yéra wa wò. Ẹ dúró ẹ má wọrí Mr. Neo. Ẹni sùúrù ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ dúró má jẹ́ kẹ́ka. Okay sir. Ti bí yẹn náà ìgbà tí mo ní ká tú palẹ̀ ẹ̀yin lẹ sọ pé kinní kan ẹ dúró ẹ yẹ ká kàdélẹ̀ olówó kò yẹ ká continue. Wọ́n ní Allah was often seen as the father of other lesser goddesses like Alat, Al-Uzza and Al-Manat. Ẹ̀tọ́ Mike. Mo wà pẹ̀lú yín mo ń gbọ́ yín. Olówó kò ní mo ní kó tọ́ Mike. Allah jẹ́ bàbá àwọn tó kù. Allah Al-Lat, Al-Uzza àti Al-Manat. Ṣé àrílẹ̀ ìtàtúkà yìí ó wà ní Kùránì wípé Allah ní Allah ni bàbá wọn. Òun ni bàbá àwọn ọmọ mẹ́ta yìí. Ẹ má wọrí Mr. Neo. Ẹ sì máa ẹ̀ka délẹ̀. Wọ́n wá sọ pé Allah in pre-Islamic Arabia. Wọ́n ní Allah nígbà tí Islam ti bẹ̀rẹ̀ nílùú àwọn Arab. A supreme deity. Wọ́n ní ó jẹ́ olórí gbòógì nínú àwọn. Many Arab tribes particularly the wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà Lárúbáwá particularly àwọn Kùrẹ́ṣì referred Allah as a supreme God. Wọ́n ní àwọn Kùrẹ́ṣì kan ní Mẹ́kà wọ́n gbé Allah ní èyí tó tóbi jù tó jẹ́ olúwa wọn. The God of the gods. Olúwa àwọn olúwa. Part of a polytheistic system. Nípa àwọn aláìtí wọn kì í ṣe nǹkan tí Muhammadu wá ṣe lélẹ́yìí o. Wọ́n ní despite this elevated status. Nípa àwọn ìlànà yìí. Wípé Muhammadu bí wọ́n ṣe gbé àgbésókè Allah. Ìlànà yẹn. Ẹ máa gbọ́ wọ́n ní Allah was worshipped within a broader polytheistic system that included many other deities and idols. Wọ́n ní Allah ó wà lára àwọn tí àwọn òṣèbọ tí wọn kì í ṣe Muslim tí wọ́n ń sìn àwọn ṣìgìdì. Most notably the 360 idols within the Kaaba. Ó yá tó jẹ́ lára àwọn ṣìgìdì 360 tí wọ́n sìn ní Kaaba. Ẹ wá ka ti yín ká wá gbọ́ bẹ́yìn ṣe fẹ́ tú nǹkan tá a kà yìí. So Mr. Neo ẹ lè tán mic báyìí ẹ tán mic ẹ ti mute. Okay ẹ ṣe gan mi mọ̀ pé mo lè mute fara mi. Okay alhamdulillah mo like nǹkan tẹ́ gbé sójú screen yìí ẹ jẹ́ ká yànnà náà ní kọ̀ọ̀kan láti bẹ̀rẹ̀ wọ́n ní yes in the Islamic polytheistic context wọ́n ní pé bẹ́ẹ̀ ni within the context of bí àwọn nígbà jàìlíyà bí wọ́n ṣe máa ń sin Ọlọ́run tó pọ̀. The term Allah meaning the God was used to refer to a supreme deity who was part of the pantheon alongside the 360 idols worshipped at the Kaaba. They understood him as a supreme deity. Wípé Ọlọ́run tó tóbi jù. Yàtọ̀ sí alongside does not mean he's part of them. Wípé pẹ̀lú ẹ̀ ni alongside mean that is the literal meaning. Pẹ̀lú Allah wọ́n wá ní 360 idols tí wọ́n sì ní inú Kaaba. Why not one of the physical idols itself? Pẹ̀lú pé kò sí èrè Allah, why not part of the physical idol itself? Pẹ̀lú pé wọ́n ṣe ní 360 idols yẹn o, èrè Allah kò sí láàrin àwọn 360 idols yẹn.
Allah was revered as the highest God in the system. Pẹ̀lú pé bí èrè òṣìṣẹ́ láàrin àwọn 360 yẹn o, wọ́n sì ní ìgbàgbọ́ pé Allah ńkọ́ òun ni supreme being, òun ló ní agbára jù láàrin gbogbo àwọn òrìṣà tí wọ́n ní. Although this concept was not strictly monotheistic. Ìyá tí ló wà ń bẹ̀ kò sí òrìṣà ń bẹ̀ ẹ máa correct ìbẹ̀yẹn ẹ ṣe. Ẹ má bínú sórí ṣìgìdì ẹ má bínú ẹ mọ̀ that oníṣẹ́ táwa ti ní láti ilẹ̀ ó sì ń affect mi báyìí. Ṣìgìdì kò sí pé pẹ̀lú pé wọ́n mọ̀ pé Allah wà but Allah ò kì í ṣe lára àwọn 360 ṣìgìdì tí wọ́n ní nínú Kaaba tí wọ́n jọ́sìn fún. Allah was revered as the highest God in this system. That polytheistic system that they adopted, which means the system of many gods. Allah was revered. Wọ́n rí Allah as the highest of them all, despite the fact that wọn ò ní ṣìgìdì ẹ̀, kò sí ṣìgìdì Allah nígbà yẹn. Although this concept was not strictly monotheistic, of course it cannot be monotheistic because it's a polytheistic system. Allah was often seen as the father of other lesser goddesses like Alat, Al-Uzza, and Manat. Despite the fact that pé kò sí nǹkan tó ń jẹ́ ṣìgìdì Allah ní interpretation tí wọ́n wọ́n rí Allah as bàbá àwọn òrìṣà kéékèèké wọ́n ní Allah ni bàbá ẹ máa gbọ́ àwọn fẹ́ kẹ́ máa ẹ mọ̀ bẹ́ẹ̀ tí. No, wọ́n sọ pé Allah ni bàbá wọn often seen wọ́n rí that is their perception. Often seen. No, often seen is describing perception, not fact. Kí ni wọ́n lálàá jẹ́? What supreme being not be Allah? Wọ́n pe Allah mẹ́yẹn. Supreme being. Allah was often seen as the father. No, kí ni wọ́n pe? Wọ́n lòun ni bàbá ta ni ẹ túbẹ̀ yẹn. Bàbá ló pé. Bàbá àwọn ló pe Allah. No, ẹ túbẹ̀ yẹn bàbá ta ni wọ́n pe Allah. Ẹ mo máa tu ká tó continue. Ẹ máa try àti máa regulate àwọn audience yín. Ewu lè pè nínú comment video. Ẹ má bínú àwọn olè control. Wọ́n máa ń ṣépè fáwa náà náà ní òtún ẹ̀pẹ̀ wà bí ẹ máa rá àwọn mùsùlùmí tó ń ṣépè. Ẹ má bínú Mr. Aliu ẹ kàn kábẹ̀ yẹn lọ. Ta ni Allah bàbá àwọn wò lálá ẹ ṣe? Wọ́n sọ pé Allah was often seen. Wọ́n máa ń rí Allah as the father gẹ́gẹ́ bí bàbá of other lesser goddesses like Alat, Al-Uzza, and Manat. Their perception of Allah is that he is the father of this lesser gods. Mr. Neil, thank God. Ọlọ́run ṣe pé àwọn tó ń gbọ́ wá ń bì àwọn bíi over 700 ń gbọ́ wá. Àwọn tó jẹ́ kàwé jà wá lọ́nà wá ń bì. Àtúmọ̀ wá tún. Ẹ máa gbọ́ nǹkan tí mo béèrè again. Mo béèrè wípé was Allah among the 360 deities worshipped before Islam? Ǹjẹ́ Allah nǹkan tí tẹ́mi béèrè tí mo tẹ̀ sí Google ẹ̀yin náà lè tẹ̀ sí Google lọ́dọ̀ yín. Okay. Nǹkan tí iṣẹ́ rí kìíní is very simple ẹ̀yin náà lè research lọ́dọ̀ yín but ẹ gbọ́dọ̀ ṣe òdodo pẹ̀lú ra yín ẹ má máa sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu ṣẹ́gẹ̀t ẹ má wé pé Islam tí Islam tẹ́yìn náà bá rí pé irọ́ ní Islam kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ báwọn yẹn dúró bẹ́ẹ̀ báwọn yẹn filẹ̀ ẹ̀yin lẹ mọ̀ọ́mọ̀ ìgbẹ́ fẹ́ dúró sínú òkùnkùn náà àwa ò force anybody àbọ̀ àwa máa fòdodo múlẹ̀ ń bì ẹ̀yin náà ní fóònù ẹ lè tẹ̀ sí Google fún ara yín mo ti kọ́kọ́ gbé wá pé ṣé wọ́n sin Allah ṣé Allah wà nù ṣìgìdì ẹ̀yin sọ pé nǹkan tó sọ ọkọ nìyẹn mo tún gbé wá pé ok ṣé Allah wà nù 360 deity yẹn ẹjú sọ pé bẹ́ẹ̀ kọ́ mo wá fẹ́ tún kíní yẹn tún fún ara mi ẹ máa gbọ́ ṣé Allah wà nù àwọn ṣìgìdì 360 tí wọ́n ti ń sin kí Islam tó bẹ̀rẹ̀ Google sọ pé yes pé bẹ́ẹ̀ ni ẹ máa gbọ́ ó ní in the pre-Islamic polytheistic context kí Islam tó bẹ̀rẹ̀ nígbà tí wọ́n ń sin àwọn nǹkan tó pọ̀ the term Allah Ingbe Allah, be orúkọ yìí Allah, meaning the God, was used to refer to a supreme deity. Ingbe wọ́n lo ọ̀rọ̀ yẹn Allah fún olórí àwọn ṣìgìdì, supreme deity, who was part of the pantheon, alongside the 360 idols worshipped in the Kaaba. Ìgbà tẹ́yìn máa tún sí ẹ̀yin sọ pé who was kíní kan alongside tí pé kò sí mbẹ̀. Along with it's very clear bí wọ́n ní that supreme deity that Allah tí wọ́n pè Allah tí wọ́n refer as supreme deity tó jẹ́ ṣìgìdì was part of the pantheon alongside ó wà pẹ̀lú àwọn 360 deities. Ṣé bí nǹkan tí mo béèrè lọ́wọ́ Google nìyẹn kó tó gbé wá. This thing is very clear. Eye tẹ́ bá ń parọ́ fúnra yín ẹ ò lè parọ́ fáwa. Ṣẹ́gẹ̀t yàtọ̀ ṣé ẹni yẹn bọ́lẹ̀ ni àṣọ kálẹ̀ ni àbọ̀n jábọ́ mi ò rẹ́ni yẹn mọ́. Bọ́lẹ̀ ni o so ẹ ká lè tẹ̀síwájú. Bọ́lẹ̀ fún ara ẹni. Ẹ lè parọ́ fún wa náà àkọ́bíṣẹ́ ti rẹ́jì ká kírun lọ́wọ́ kan. Wọ́n ń parọ́ bí. Máa kà fún àtàdís so. Kò tiẹ̀ dúró débi Kùránì àtàdís ó ti lè jápa. Ṣẹ́gẹ̀t so sista àjọkẹ́ ẹ kálẹ̀. So ẹ̀yin èèyàn wa báwọn pípù ìṣe máa parọ́ tán máa ẹ̀yin gbọ́dọ̀ lọ gbọ́ kínní yìí bá ṣe máa parọ́ nìyẹn Allah ṣìgìdì ní. Ẹ kalẹ̀ kí lẹ fẹ́ bá wa sọ. Rọ̀fíyàt ẹ̀yin tó bá yín tààrà mọ́. Mr. Malik
ọjà rọfíyàt. Mr. Malik ṣe wà ń bẹ̀. So ẹ kí n bá yín ms ẹ̀yin náà lè wò náà. ẹ kí n bá yín wò. Ó dà bí kò máa gbé Ọbaṣọlá gan la ń kí lẹ dúró sọ dé. mọ́ So wọ́n ní kí ni ìtumọ̀ Rọ̀fíàt. it's part kí lẹ of sọ our program today. Wọ́n ní kí ni ìtumọ̀ Rọ̀fíàt ẹni tó ga Ah, ẹni tó ẹni tó ga tó bá pé ọkùnrin lẹni yẹn kọ́ wá máa ẹni tó ga. tó gbé ga ta ló ga jù lábà? kò ṣe pé Brother Malik ló ga jù lábà. Rọ̀fíà ló ga jù lábà rẹ̀. Òun ti gàgà lónìí yẹn. Yesira. Yẹsir Yesira. Yes. Yẹsira Yẹsirọ̀ Yes. tó rọrùn nǹkan tó rọrùn. Táyé Kẹ́hìndé ni. wọ́n ní Yẹsira nǹkan tó rọrùn. Ah. Okay, sir. Nǹkan tí wọ́n fẹ́ béèrè náà ni. Ẹ lẹ ti lọ pààrọ̀ orúkọ yẹn àwọn orúkọ yẹn orúkọ ẹrú ni ọ. Àwọn Lárúbáwá òjò orúkọ Yorùbá ẹ lọ jí orúkọ yín padà. Ìwé tó bá Ẹ kọ́ lọ síbi ẹ ìjọba lọ máa jẹ́ tún léwu ṣe. Adéwùmí. Ẹ lọ jó orúkọ Olúwa ṣe fẹ́ Yorùbá. Tèmítọ́pẹ́ Ọlájùwọ̀n Orúkọ a máa ru ni ọ. Olútọ́lá ráwọn orúkọ yẹn jẹ́ ẹlọ́njẹ́rọ̀ kíbá Nẹ́físà Ọlájíga ní Gàgàlú ṣẹ́ta Ládà. Ọlájíga. Kí ọ Ẹ máa kálẹ̀ jẹ́ gbogbo kí. lé o. Mo kí anybody olówó Èkó MS Alfa Malik Mr. Koko Zaria bàbá ọba lọmọ ọmọọba mo kí yín o. Èmi náà kíra mi mo kí gbogbo ayé tẹ́ ń wò wá. Elédùmarè á wà pẹ̀lú wa. Ní kú sọ́nà bí èéfín. ẹ kálẹ́ sà o mo kí gbogbo ilé ẹ̀yin bàbá mi mo kí yín o. Ẹ káàbọ̀. Yes sà ẹ jọ̀ọ́ ẹ má bínú èmi ní ìbéèrè kan ni sà mo dẹ̀ fẹ́ kí ẹ túbọ̀ láyé mi torí mo rí àáfàá kan muslim kan tí ó ń preach lórí tiktok kan ni ó wá ń ka quran kan fún wa níjọ́ yẹn so kò yé mi dáadáa ó ń ka quran 42 chapter 13 so mo fẹ́ kẹ́ tún bá mi tún ibẹ̀ yẹn ṣàlàyé fún mi sà kó lè yé mi dáadáa sà. Kò yẹ ṣé Muslim lẹ́yìn? Bẹ́ẹ̀ni sà. Ok, ó wá ka Quran chapter 42 verse 13 fún yín. Bẹ́ẹ̀ni sà. Kí ló ní ṣọ́ ní kẹ́ máa fi gbàdúrà tí bá fẹ́ sùn ni àbí kẹ́ máa rò? Irọ́ bó ṣe ṣàlàyé ní tí wọ́n ń tà láti sọ ní pé Ọlọ́run ò sọ pé ẹ̀sìn kan ni ló máa gbé gbogbo wa wọ ọ̀run wípé Ọlọ́run fún everybody ní freedom of ẹ̀sìn so òun ni mo fẹ́ kí bóyá kí ẹ bá tún bẹ̀rẹ̀ ṣàlàyé fún mi sà bóyá á lè túbọ̀ yé mi sà. Anyway, a máa bá yín gbé jáde wọ́n sáré kà fún yín nǹkan tó wà níbẹ̀ kò jọ mọ́ ọgbọ̀n nǹkan tí ẹ̀yin sọ yẹn kò sí nǹkan tó ń jẹ́ freedom of ẹ̀sìn irọ́ ni wọ́n ń pa fún yín ẹ pa àwọn tí ò bá ti ṣẹ̀sìn Islam òun làláwí anybody tó bá ti ṣe Islam anywhere kan máa pa tẹ́yìn náà bá rí nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá Ọlọ́ṣun nílọrin ẹ rí pé àwọn mùsùlùmí kan ti lọ yabo ìyá yẹn scope ni wọ́n lò wọ́n fẹ́ wá bọ́n ṣe máa pa wọ́n fẹ́ wá bọ́n ṣe máa pa ìyá yẹn so irọ́ ni wọ́n máa ń pa. Ẹ gbé bàbá arúgbó ọjọ́ yẹn sí. ẹ̀yin náà wo bàbá yìí ẹ̀rí Fúlàní yìí àwọn jẹranjẹran. mo wò láti bẹ̀rẹ̀ kódà mo wo part 2 ẹ̀ gan. so tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe jẹ́ mùsùlùmí yẹn ńgbà tẹ wo kínní fún ara yín ó yẹ kẹ́ fún ara yín kò yẹ kéèyàn kan ṣe sọ fún yín pé kẹ́ fi Islam lẹ̀ ó yẹ kẹ́ ti mọ̀ pé àwọn ẹni òfò ló ń ṣe Islam fún ara yín ó yẹ kẹ́ ti mọ̀ náà kò mí ò parọ́ náà wípé àwọn kan wà nílé wọn wọ́n ń ṣe nǹkan ọ̀rá ń ṣe live life wọn happily wọn ò disturb anybody ẹ̀yin wèrè kankan dẹ̀ lọ ẹ wá lọ báyà yẹn pé ẹ bájà wá o ẹ̀fẹ́ kan máa ṣe bọ́m̀bì tó jẹ́ pé ẹ bọ ní Islam fún ara ẹ̀ ṣe understand so tó bá pè mí ni mo wà ní Islam gan nǹkan yẹn gan lásán ó ti fi hàn pé this is a red flag níbi Islam yìí no definitely ó wá láti wá kò wá láti wá coexist ó wá láti wá gbógun ti nǹkan tí wọ́n bá ti ń ṣe níbì kan tó bá dẹ̀ ti pọ̀ jù wọ́n lọ kán pa gbogbo àwọn tí ò bá ti ṣe nǹkan yẹn it's very clear gbogbo nǹkan tá à ń ká bí. wọ́n béèrè yẹn àwọn àǹfààní yẹn pọ̀ sàn. kúndínkù àbí kò. bí mo yẹ sí bankuba yẹn sìn kí n wá gbogbo àwọn orúkọ tó ti dárúkọ yẹn Abraham Moses kíní kan kémi náà wá lọ jí ìtàn wọn kí n wá sọ pé bankuba ni gbogbo wọn sìn nígbà gbogbo ẹ̀yin èèyàn bankuba ni kẹ́ ẹ máa sìn kẹ́ ẹ wá máa sọ pé láhìláhà ilá bankuba láhìláhà ilá bankuba nǹkan tó ṣẹlẹ̀ níbẹ̀ yẹn nìyẹn o àwọn ẹni yẹn wọn ò mọ aláàrí o
muhammadu jí gbogbo kinní yẹn, jesus christ yahweh ni ó sìn, àwọn jù wọn gbogbo àwọn tó dárúkọ yẹn, abraham ò dé mẹ́kà rí o, òun kọ́ ló kọ́ kábà, gbogbo kinní yẹn wọ́n kọ́ parọ́ fáwọn èèyàn ẹgẹ́ irọ́ lásán ni everything about islam irọ́ ni. Tẹ́ bá ṣe ìjọ tí irọ́ kan bá ti tú sí lọ́wọ́ báyẹn máa mọ̀ pé irọ́ ni gbogbo ẹ̀. Allah ṣìgìdì tí wọ́n ti ń sìn táwọn kan ti ń sìn tẹ́lẹ̀ ni láìláìláìlá àwọn kan ti ń ṣe tẹ́lẹ̀ kí ó tó dórí muhammadu jí ni. Bẹ́ẹ̀ àwọn abraham tó jí kọ yìí wọn ò mọ Allah rẹ̀. Tó yà pé ẹ ti wà níbi tí pé ibi tí Allah ti ṣẹ̀wọ̀ àwọn Sabians ṣáìdì pàtì ibì kan ní Iraq tí àwọn yẹn làwọn tó ń sin kí náà kírun náà ní gbogbo kíní yẹn àwọn ló ń ṣe gbogbo nǹkan tó ń ṣe ní Islam pátápátá. So wọ́n dẹ̀ jí àwọn eléyìí so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn ó wá ń kọ́ síbi wípé Allah ni o níbi gbogbo yẹn Allah ni kí ẹ wá máa sin o. So gbogbo táwọn mùsùlùmí bá wá fẹ́ kóòtù Quran wọ́n wá máa múrù Quran yìí wá wípé ó wà ní Quran gan wípé Adam Abraham Noah Allah ni wọ́n sìn irọ́ o. Ẹ sọ fún wọn pé kí wọ́n lọ fún yín nínú ìwé mi àwọn ìwé kan tó ti wà tẹ́lẹ̀ kí Islam tó bẹ̀rẹ̀ tó wá pa Allah ni wọ́n sìn. Ẹ ò lè bá Allah nu Bible náà. No, bẹ́ẹ̀. So it's very clear irọ́ lásán ni náà orúkọ wọn kì í change orúkọ wọn kì í interpret orúkọ náà. Bẹ́ẹ̀ ṣe ń jẹ́ bàálù kẹ́ máa jẹ́ bàálù Nàìjíríà ẹ ò lè dé ilẹ̀ Saudi Arabia tó ti sọ Lárúbáwá bàálù náà lọ́ máa pè yín. Ìgbà tá a máa sọ̀rọ̀ Sabians nígbà tá a máa mú jáde nínú Quran Sabians náà Sabion ni wọ́n pè wọ́n. Wọn torí ẹ̀ kan wá pè wọ́n ní orúkọ mi. So ẹjọ́ bá pọ̀ tá a bẹ́ẹ̀ ká kírun lọ́wọ́ kan ká lè ṣe nǹkan tá a fẹ́ ṣe. So bí àárín ẹ̀jẹ̀ yìí irọ́ tẹ́ bá ti mọ eléyìí fún ara yín wípé gbogbo àwọn eléyìí wọn ò mọ Allah rí Muhammadu ló mọ Allah wà náà ẹ ti mọ̀ pé irọ́ ni gbogbo ẹ̀. Ọlọ́run nípa làákàyè yín sà. Ọ̀rọ̀ ẹ ṣe gan. So ẹ̀yin tí wọ́n fẹ́ bá wa kírun ẹ̀ lè send request ká gbé wọlé olómi àánú ṣe wà ń rẹ̀ ẹgbọ́n sókè. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Ẹ kálẹ́ o in fact mi ti máa ń follow yín lórí mo fẹ́ follow ms baba lórí gbogbo platform tí mo ti máa ń rí wọn so gbogbo ẹ̀ ní ti máa ń wo dẹ̀ máa ń in fact ó dàbí pé ayé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ó dàbí pé ó ṣẹ̀ṣẹ̀ da ayé yìí ó dàbí pé ayé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́yìn nígbà tí mo ti bẹ̀rẹ̀ sí wo àwọn live kìíní yìí ẹni kan tí mo kàn notice. àwọn alẹ́ kó máa pè ní wristband of life. ìṣiṣẹ́ mo kàn tí mo kàn notice ni pé kì í ṣe pé àwọn Saudi àbí Muhammad àbáwọn tó kọ Quran kì í ṣe pé wọ́n deliberately fẹ́ brainwash àwa fúnra wa la pìkẹ̀ fúnra wa la fi brainwash ara wa ẹ jẹ́ n sọ ní ẹ̀yin náà wo for example sí ẹ wo orúkọ tó ń pè ní Wàsíù yá Wàsíù ìgbà táwọn kan máa ń interpret fún mi wọ́n ní pé olùgbàyè ni ó mì ẹ̀yin náà wo statement yẹn olùgbà àyè ẹni tó ń gba nǹkan tó bá gba nǹkan á jẹ́ pé kì í ṣe wọ́n lo create ẹ̀ nìyẹn ìwọ kọ́ lo create nǹkan tó bá gbà so wọ́n really fẹ́ twist brain Africans o Africans fúnra wọn non twist brain àwọn Africans fúnra wọn tọmọ bá lọ kéwù sí i. bàbá mi wọ́n twist brain African ṣẹ́rí àkọ́kọ́ ni pé ogun náà fi gbé ẹ̀sìn yẹn wọlé wá bá wa so ẹlẹ́ẹ̀kejì wọ́n twist brain wa ẹ má bínú pé mo dá yín dúró la so ogun náà fi gbé wọlé àgọ́ tó bá yẹn ẹ má bínú ṣẹ́rí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ẹ lè rò wípé ọ̀rọ̀ tó múnádóko ni ṣe understand but at the end of the day wọ́n lè padà lo against wa tó dẹ̀ jẹ́ sí wípé ìtójú tó gangan ni wípé àgọ́ àwọn bàbá wa ò dẹ̀ gọ̀ ogun náà fi gbé wọlé wọ́n jà wá lógun náà fi tan Islam yẹn ká nǹkan tó ti gbé fún wa tipátipá so táwọn bàbá wa ti jọ̀hún tó ń dẹ̀ ti gbà so tó ń padà wá ń bímọ sínú ẹ̀ so ẹ̀tàn lókù tán fi ń tò léyìí tó túmọ̀ sí pé wọ́n fogun gbé wọlé wọ́n wá fi ẹ̀tàn mú un dúró ẹ̀tìgẹ́tì méjèèjì ogun náà fi gbé wọlé wọ́n dẹ̀ fẹ̀ tàn mú un dúró ṣẹ́rí gbogbo nǹkan táwọn àfáà yẹn ń kà tán parọ́ yẹn irọ́ tí àwọn ará Saudi tán ti ń kọ́ nílé kéwú ní Saudi òun náà ń kà so àwọn tán lẹ́sìn yẹn náà ń kọ́ wọn ní irọ́ tí wọ́n máa pa gbogbo àwọn àfáà rí Ìlọrin tán ń pè wọ́n ní dr kìnnì kan professor kìnnì kan yẹn tó ń ṣiṣẹ́ ní Saudi tán ń gba owó ní Saudi nǹkan tí wọ́n kọ́ wọn láti Saudi mo mọ gbogbo àwọn dókítà tí mo sọ gbogbo àwọn professor kìnnì kan Saudi náà ti kéwú ilé kéwú tèmi ti jáde ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn doctors yẹn àtàwọn professor nílọrin yẹn ilé kéwú tèmi gangan ti jáde nílọrin ni wọ́n ti jáde so tá a dẹ̀ mọ̀ pé ìgbà tí wọ́n ṣe tán nílé kéwú wọ́n mú wọn ní Saudi wọ́n kọrí sí Saudi wọ́n lọ kéwú ìgbà tí wọ́n kéwú tán ní Saudi òun ni wọ́n padà wálé
náà wá ń kọ́ náà recruit àwọn sójà míì tí wọ́n máa jà fún Islam nílẹ̀ Yorùbá so lílọ tí wọ́n lọ sọ́hùn yẹn náà lọ kọ́ àwọn nǹkan yẹn wá bàbá mi má bínú wípé mi jẹ́ kẹ́ sọ̀rọ̀ ẹ má bínú lílọ tí wọ́n lọ sọ́hùn yẹn náà lọ kọ́ àwọn nǹkan tí wọ́n máa fi da ẹ̀sìn yẹn tí wọ́n máa fi da orí àwọn èèyàn rú náà tó lọ kọ́ wa so tí wọ́n ti rá wa mú ní láti ìpìlẹ̀ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ti kápá wa wọ́n ti kọ́ńkà wa wọ́n wá fi ẹ̀tàn gbáyìí tó kù nídìí léètò yẹ sí pé a nílè mórí bọ́mọ́ nínú ẹ̀ láyéláyé so a gọ̀ débẹ̀ o bàbá mi so wọ́n ń tàn wá ní ẹ̀tàn jẹ́ táwọn àwọn olórí burúkú tó dẹ̀ ń wá àtàwọn ìtàn wá síbí báyìí náà tó wá ń sọ̀rọ̀ tó ń parọ́ òfò so àwọn ọ̀rọ̀ tí wọ́n ń kọ́ wọn láti Saudi wá náà ni ẹ lè ráfà kan kí wọ́n pọ́nlé púpọ̀ nílẹ̀ Yorùbá tí kì í bá ṣe àfà tó ti kéwú ní Saudi tàbí ní Egypt ẹ lọ nù tiẹ̀ dáadáa tàbí ní Kuwait tàbí ní Qatar so àwọn àfà tó bá ti lọ sí àwọn sáìdì ibẹ̀ yẹn àwọn ni wọ́n máa ń pọ́nlé tó bá ti délẹ̀ Yorùbá so àwọn náà ni wọ́n ń kọ́ wọn ní gbogbo ọ̀rọ̀ tí wọ́n máa pa láti fi defend Islam ẹ ṣeun. ẹ wo ẹ ṣe jàre in fact èyí tẹ́tí ẹ sọ yìí it is enlightening because now they are becoming notorious mo ti ń wo èmi àti àbúrò mi sọ lọ́sàn-án yìí pé ó jẹ́ kíjọba come in the way tó ṣe ń harass àwọn èèyàn the way kíjọba gan lọ interpret Quran kọ́ka there must be something to be done about that book entirely báwo ló ṣe máa wà nínú ìwé kan pé kọ́ pa èèyàn kan tó bá ṣe kinní kan èmi náà imagine irú nǹkan bẹ́ẹ̀ yẹn then other endorse irú religion yẹn ní ìlú yìí irú religion tó ní kọ́ pààyàn tí ó bá ti ṣe kinní kan tí ó bá ṣe kinní kan kẹ́ pa àbí kẹ́ crucify ẹ̀ àbí kẹ́ then kí ló ṣẹlẹ̀ in fact wọ́n wà ní àyíká mi láti ìgbà tí mo ti máa ń lísìsì program mi ojú ti máa fi ń wò wọ́n bí apààyàn in fact ṣe ń ké bí apààyàn yes now because mo nísìnyí mo ti imagine pé so ẹ̀yin náà ti kà á débẹ̀ pé kẹ́ pa mí nítorí oní kíní lèmi nǹkan tí tata bá láyé lèmi ṣe ń tèmi oníṣàngó ni mí ìyàwó mi ni olómi àánú a ní temple tiwa so ẹ̀rù wọn wá bẹ̀rẹ̀ sí bá mi bákan then I have to be hold like so àwọn ibi yìí ti kà ń pé ojú ayé làwọn máa ṣe pẹ̀lú mi so táwọn bá rí chance àwọn máa pa mí ni. ẹ máa wà always láti rìn pẹ̀lú àná dákú. mo ní. so ẹ jẹ́ kí a kírun lọ́wọ́ kan so lẹ́yìn tí a bá kírun ẹ̀yin èèyàn wa a fẹ́ ṣe giveaway yìí. So a fẹ́ ṣe giveaway ń bì so after la bá kírun tán la máa ṣe giveaway yẹn so ẹ jọ̀ọ́ ẹ wà pẹ̀lú wa ẹ máa bá wa power tap kí ẹ dẹ̀ gbọ́ gbogbo àwọn ìrun kíkí tí àwọn èèyàn máa ń kí ní èdè lárúbáwá àwa fẹ́ kí ní èdè abínibí kẹ́ lè mọ ìtumọ̀ èmi ni Fatiha àtàwọn Quran ní verse kankan tó máa ń kà lórí ìrun tẹ́yìn òní mọ̀ tẹ́yìn kan máa ṣe àmì Allahu akbaru Allahu akbaru salamu alaykum warahmatullahi salamu alaykum warahmatullahi tẹ́yìn máa rò pé bí ẹ ti ṣe nǹkan kan tó mọ́pọlọ dání òun la fẹ́ ṣe fún yín bí a fẹ́ kírun fún yín ní èdè Yorùbá lẹ́yìn yẹn la máa ṣe so Àkànbí ọwọ́ yín tí bá ní nǹkan tẹ́ fẹ́ sáré sọ sí kẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ kan kí. ní ṣe máa bá wa kírun àbí ká sáré lo àyè yín so tabaláwọn tó fẹ́ kírun ẹ sẹ́ndì rìkọ́. ẹ lo àyè mi. ẹ dúró sáà lè sábà di kírun tó máa gbé yín wọlé padà ọ̀sẹ̀ gbọ́. àwọn ilé àwa ti múra o kò kárí àlùwàlá kámákámá ọba lọmọ ṣẹ́ẹ́dì sàlùwàlá Mr. Akoko Zaria ṣẹ́ẹ́dì sàlùwàlá olówó èkó àlùwàlá kámákámá. làbẹ́ ni ó kí ló gbé lẹ́yìn. bàbá bẹ̀ ṣẹ́ lálùwàlá ìyá múlíkà àlùwàlá kámákámá jágò ṣẹ́ẹ́dì sàlùwàlá ẹja kírun ẹja wọkọ̀ là so gbogbo ẹ̀yin yá wa ẹ̀yin àǹtí wa ẹ̀yin brọ́dà wa tẹ́ ń wò wá nílé lóko lẹ́yìn òdì ìrun tí àwọn àfáà máa ń kí fún wa nílẹ̀ Yorùbá àwọn imam ká máa lọ ń tò sẹ́yìn wọn gbogbo nǹkan tó máa ń kà fún wa lórí ìrun ká máa ń sáámi sí kọ́ ká máa ṣèkó mọ káfáà máa sọ pé àwọn fi bísímìláì fati afọ́mọ bísímìláì kúlẹ̀ àwùjù gbogbo àwọn àyà tó máa ń kà yẹn èdè arábìkì tó máa fi kà fún wa yẹn àwa máa kà ní èdè abínibí wa èdè tí Ọlọ́run yọ́nú sí jùlọ lágbàáyé a máa kà á fún yín ẹ̀yin náà máa gbọ́ sétí fúnra yín bàbá ṣe ń kà a máa dárúkọ àwọn àyà kọ̀ọ̀kan nǹkan tó yẹ kẹ́ máa ṣe ni pé ẹ máa kó àwọn àyà yẹn kalẹ̀ kẹ́yìn náà lọ tún kà fúnra yín kẹ́ wá gbé sínú làákàyè ìran Yorùbá ìran tó lọ́pọlọ ni ká ronú nípa ẹ̀ sí nǹkan tó make sense ni sí nǹkan tó yẹ ká máa ṣe àmì sí ni káwa ní ọjọ́ gbé yẹ̀wò kárí bó ṣe rí kò sí àdúrà nínú Quran débi pé a máa ṣe àmì sí gbogbo nǹkan tó wà nínú ẹ̀ ìtàn ni sòtẹ́ bá ń kà ní èdè abínibí àbí èdè tó bá yé yín bó ṣe Haúsá bó ṣe English bó ṣe Igbo ni
ẹ fi kà á. Kò sí èdè tí ẹ lè translate sí any other language tẹ́ bá understand. So àwọn nǹkan tó wà nínú Quran bí ìtàn bàbá kan dákú níbì kan ìgbà tó yá àwọn bòròró lè kúrò ńbẹ̀ ọlọ́bẹ̀rẹ̀ oko dídámbò míì. So gbogbo àwọn nonsense tó wà ńbẹ̀ nìyẹn. Wọ́n dẹ̀ ní káwa máa sáámi sí ká máa kà á sí etí ọmọ òsì ká máa kà á sí etí ọmọ ọlọ́tún ká máa ṣe kúlẹ̀ aláwò fókù tó ti kú. So gbogbo àwọn nǹkan yẹn ẹ máa gbọ́. So kò kárí àlùwàlá ẹ jí ká kírun. MS yes ó yá ẹja lọ. ó yẹ pé wọn. Olówó Èkó kò kárí àlùwàlá kámákámá. Sáfù olówó Èkó ń bọ̀ wàbí. pé olówó Èkó lọ wọn sáré lọ gbé àlọ sí ni. Ọba lọmọ àwọn aṣojú ni o àwùsù bí láì. ó yẹ ṣojú kíákíá àbí kí náà fẹ́ ṣojú àbí. àwọn jàmáà ti dúró tán ẹ wá wọ kọlà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ajé Mulikat wa aleykum salaam wa Ẹ̀ẹ́dẹ́ láti rahmatulahi múra wa ní Mónica barakatuh. kí n lágbólé ànábì. Wow ẹ̀yin ara ìmúra Bẹ́ẹ̀ni. àbọ̀dé ìmúra. Kò kárí àlùwàlá ọba lọmọ olówó Èkó we are waiting for you guys. ẹ ní sùúrù àkànbí díẹ̀díẹ̀. Ọkọ̀ wa ti fẹ́ mú fún wa ti wéṣẹ̀ epo. kí ni ẹ̀kú yẹn náà ṣe kò yí sí láti wọ̀ bẹ́ẹ̀ yẹn náà. Bẹ́ẹ̀ni àwọn náà mọ̀ bọ̀. àwọn pípù yẹn á jẹ́ ìdákẹ́ ní ẹbọ orí inú ooru. Especially nínú desert. ọmọ ẹrú ló ń ṣe Islam o. àwọn àpọ̀dà èèyàn wa ẹ má gbàgbé tí a bá ṣe kírun tán báyìí èèyàn 40 la fẹ́ fún ní 5,000. Ẹ̀jẹ̀ bá mọ wọ́n tí wọ́n bá ti fi kúlẹ̀ aláwọ̀ yìí láfi tí wọ́n ti fi gba oríkì ìdílé yín ẹ bá wa share program yìí. Ṣé any group tẹ bá wà ọmọ Yorùbá tó bá lè kí oríkì ilé rẹ̀ ó máa jẹ 5,000 lẹ́yìn alẹ́ yìí láti ipasẹ̀ bàbá wa Koko Zaria kí Ọlọ́run ọbẹ̀ Elédùmarè kó jí kárí wọn pẹ́. Ìwọ ọmọ Yorùbá tó bá mọ̀ pé wọn ò tí ì fi kúlẹ̀ aláwù ìsájà ìláfi wọn ò tí ì fi gba oríkì ilé bàbá ẹ̀ send the request ká gbé ọ wọlé kó kí oríkì ìdílé yín. A dẹ̀ tún máa gbé àwọn ìlú kan wá ìwọ tó bá tún mọ orúkọ rẹ̀ ìwọ tó bá mọ oríkì ilé yín tó bá mọ orúkọ àwọn ìlú yẹn ó possible kó jẹ 5,000. So bàbá wa Koko Zaria àwọn ni kí ẹ bá wa súre fún àwọn náà fẹ́ wò pé Yorùbá àwọn náà wò pé àṣà àti ṣe wa ó wà very important nínú ayé wa nǹkan tó fi pè wá ní Yorùbá náà nìyẹn. So kẹ́nìbọ̀dì tó bá fẹ́ jẹ́wọ́ kó wá kí oríkì rẹ̀ ọ kó dá orúkọ ìlú tá a bá gbé sí ojú big screen. So kò kárí àlùwàlá. Jago ti bọ́lẹ̀ ni àbí TikTok ni Jago àwọn bóyá TikTok ni o. Ọba lọmọ là ń dúró dè báyìí o àkànbí ẹ sì gbóhùn sókè o ìtọ́ba lọmọ máa fi dé ẹjọ bó ṣe ń lọ ẹjọ ẹ máa bá wa power tap lọ ẹjọ ẹ ṣí ẹ sáwọn èèyàn jẹ́ káwọn èèyàn máa bọ̀ ẹ sọ fún wọn pé give away kọ́ máa bọ̀ káwọn èèyàn wọlé o. Ok, ọba lọmọ ti dé. So ọjà tí olówó Èkó ń kọ́. Olówó Èkó ń bọ̀ àti orí Jago mọ̀ Jago ti bọ́lẹ̀ àwọn ṣèyíkì ńláńlá wà nísàlẹ̀ o. Ẹ jípa kírun náà so tá a bá kírun tán so anybody a máa ṣe ètò lórí gift a fẹ́ fáwọn èèyàn so ìyẹn wà very important. So after that nǹkan tí àwọn àfa àwọn ṣèyíkì àwọn máàmù wa so tán bá rí lọ́bẹ̀ tó fẹ́ warú ọwọ́ sí so a máa gbé wọn sókè wọn á sọ nǹkan táwa ń jí pé yí àwọn èèyàn bíbá yìí ni pé Islamic religion is not for us in Africa especially we Yorùbá so Islam ń ṣe fún wa àṣà àti ṣe àwọn Arabic ni kò dẹ̀ bójúmọ́ nílẹ̀ Yorùbá way of life fún wọn ni nǹkan tó dé bá lọ́wọ́ àwọn bàbá wọn náà ń ṣe so bá àṣà tí wàá mú nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ làwọn àfáà yìí fi pamọ́ fún wa nínú ẹ̀sìn yìí tọ́mọ̀ kó tí àwọn bá kà jáde ní èdè Arabic tí àwọn túmọ̀ rẹ̀ fún wa lédè Yorùbá àti ìran Yorùbá ìran tó lọ́gbọ́n tó wọ́n lọ́rọ̀ sùnùkùn ojú sùnùkùn ní ká fi wò ó
a máa ṣe àgbéyẹ̀wò nǹkan yẹn pé àtẹ́lẹ̀ yìí nítumọ̀ ǹjọ́ bójúmọ́ nínú àdìsí nínú Quran ló wà wọ́n dárúkọ èjì tí Muhammadu fẹ́ Aisha gbogbo àwọn ìwà burúkú burúkú gbogbo àwọn ogun tí wọ́n ní Muhammadu jà olè ló jà ẹni tẹ́nìkan kò bá jagun tó dẹ̀ lọ́n jagun ọmọ ń sìn nígbà tí ọ̀rọ̀ àwọn Fúlàní ti ṣẹlẹ̀ kó tó di pé àwọn èèyàn dìde àwọn ọmọ Yorùbá gidi àwọn bíi bàbá wa olóyè Sunday Igboho tí wọ́n dìde pé báwo ni àlejò tó ti fẹ́ lé onílé jáde táwọn Fúlàní bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn ní gọ̀gàn àwọn náà wá bá wa jà àwọn náà fẹ́ gba ilẹ̀ wa lọ́wọ́ wa exactly ohun tí Muhammadu ṣe nìyẹn ẹnìkan kan ò bá wọn jà ẹnìkan kan ò bá Muhammadu jà wọ́n kò máa lọ bá àwọn èèyàn jà wá níwọ̀n jagun ta ló ń bá ẹ jà ta ló ń bá Muhammadu jà kán sọ káwọn afáwa sọ fún wa níbo náà ti ń bá Muhammadu jà ta ló kó ogun dìde níjọ́ kan nílùú Saudi tí wọ́n láwọn lọ àtàkì Muhammadu ẹ fún wa ní àyà yẹn nínú Quran àbínú hadith kàkà kí gbogbo ọmọ Yorùbá gbọ́ ẹ máa ní Muhammadu jagun Muhammadu ṣe kìíní kan ta ló ń bá jagun ta ni wọ́n jọ ń jà sílẹ̀ òun pẹ̀lú àwọn ta ni wọ́n jọ ń jà sí gold tó àwọn àfáà tó bá mọ ibi tí wọ́n ti ń bá Muhammadu jà tí wọ́n ti lọ àtàkì ẹ̀ pé àbíbá yìí ò ní kọjá wọ́n wá sọ fún wa ẹni Muhammadu jagun ó jagun kíní kan jagun ta ló ń bá jà àwọn ta ló ní kó má kọjá àwọn ta ló ní kó má rìn tó Muhammadu ló ń jagun kó lé exactly ohun táwọn Boko Haram ń ṣe táwọn x-men ń ṣe táwọn Fúlàní ń ṣe nílẹ̀ Yorùbá for example ta ló ń bá àwọn Fúlàní jà wọ́n wá sílẹ̀ wa a fún wọn nílẹ̀ kí wọ́n dáko kán sin ẹran wọn ẹnìkan kò ní kó má sin ẹran ibi táwa bá dáko sí ibẹ̀ ni màálù ti máa lọ jẹun tá a bá sọ̀rọ̀ wọn á fọ àdájáde wọn láwọn bá wa jà exactly nǹkan tí Muhammadu ṣe nìyẹn kò sẹ́nìkan tó bá jà kò sẹ́nìkan tó ní kó má kọjá kò sẹ́nìkan tó ní kó má sùn ìwọ ló mọ bí ojú ló ń rí wàyí rẹ tó fi sọ pé aláàárín oníṣẹ́ẹ̀sì jìbìrì ló gbé wá fún rubbish nǹkan tí ò wúlò tí ò ní fáídà ò nítumọ̀ kí ni ìtumọ̀ ẹ̀ what is the meaning kí ni ìtumọ̀ Islam ẹ̀sìn tá a ṣe ẹmọ sẹ́ńtúrì tó ti ṣe Islam ni tá a ti ṣe ẹ máa àwọn bàbá àwọn ìyá wa tó ti lọ tó ti practice ẹ̀sìn yìí kí ni ìtumọ̀ ẹ̀ kí ló mú wá sínú ayé wa ẹ̀sìn tí ò mú technique kankan wá kò mú ìmọ̀ kankan wá a lè generate látara ẹ̀ àìsàn kan ò lè ṣe wá kárí solution láti inú ẹ̀sìn Islam Quran wo ló fẹ́ kà àdìsí wo ló fẹ́ kà fún ìtúnú bá ń rún ẹ́ torí bá ń fọ àyà wo ló fẹ́ kà tẹ́jọ́ bá sa ọ jẹ àwa ní ejò nílẹ̀ Yorùbá ní àkekèé àmọ́ bóyá wọn ò nílẹ̀ ibòmí nílẹ̀ Yorùbá àkekèé lè sọ̀yàn ejò lè sọ̀yàn jẹ nínú Quran tẹ́ gbé wá fún wa inú ẹ̀sìn tẹ́ gbé wá fún wa àkekèé bá sọ̀yàn jẹ nílẹ̀ Yorùbá àyà wo la lè kà a lè rí wòsàn látara ẹ̀ tẹ́jọ́ bá sọ̀yàn jẹ àyà wo la fẹ́ ká àyà wo la lè kà tó bá yìnbọn fún yẹn tí ò ní wọlé súrà wo la lè kà nínú Quran tí yẹn tẹ́gbélégbé yẹn so àwọn bàbá wa tẹ̀tẹ̀ lọ́wọ́ wọn ò dá láwo àwọn wọ́n generate gbogbo nǹkan yẹn fún wa Islam tún wá dé ó tún wá ń bà á jẹ́ wọ́n dẹ̀ lẹ́ni tí ọba fún ni lásọ ọrùn ẹ̀ láwò kọ́nà síláàbù dàda fẹ́ wo kí ló fẹ́ bọ́ sí wa lọ́rùn wọ́n fẹ́ sọ wá dọ̀tá ara wa a máa bára wa jà lórí nǹkan tí ò nítumọ̀ ẹ̀rí yìí tí wọ́n ṣe nílọrin irú bàbá arúgbó àbàbá àgbàlagbà yìí tó yẹ kí wọ́n fẹ̀yìntì kí wọ́n máa jẹ wọn mọ́ wọ́n lọ ń jà nítorí àṣà aláṣà ẹ wo ibi tí wọ́n bá wa dé ìtorí ẹ̀sìn ló gbé àwọn bàbá yìí ló gbé wọn débi tó wà yìí wọ́n ṣe pé wọn ò ní agbára láti fi ṣe àbí wọn kì í ṣe akíkanjú ẹ̀sìn náà fi kọ̀ǹfíìsì ilé ayé wa àwa ní plan fún ọjọ́ iwájú wa a ní plan fáwọn ọmọ tá à ń bí àwa ń ṣe ẹ̀sìn àwọn tó gbẹ́sìn wá fún wa wọn ò ṣẹ̀sìn mọ́ wọ́n ti kó ń bẹ́ẹ̀ ẹ wo Saudi ẹ wo bí wọ́n ṣe ń build ọjọ́ ọ̀la wọn bí wọ́n ṣe ń develop orílẹ̀-èdè wọn tẹ bá dé Saudi nísìnyí ó dàbí àlùjẹ́ náà tó ń ròyìn fún nínú Kaaba ni àdínú Quran ni láwọn àdúgbò tí wọ́n náwó sí ń bẹ́ẹ̀ àwa wá ń rún pa ẹwòyà tí ń jẹ wá nílẹ̀ Yorùbá ẹwòyà tí ń jẹ wá ní adúláwọ̀ àwọn tó wá gbẹ́sìn wá fún wa wá gbáyé ọba so ẹ jí ká ronú ẹ̀sìn yìí kò mú kankan wà nítumọ̀ tó fi ń dẹ́rù bà wá ni ẹnìkan máa wọná tó bá kú àwọn màláìkà kan dé wọ́n máa béèrè ta ni ayẹta lòjíṣẹ́ rẹ ẹ̀sìn wo rubbish nonsense so ẹ jí ká ronú ẹ jí ká mọ ohun tá à ń ṣe ẹ jí ká focus ká ní plan fúnra wa ká ní plan fọmọ tá à ń bí
kò sí state ọ̀hún nílẹ̀ Yorùbá tí ò sí sport house ńbẹ̀ ẹ lọ register àwọn ọmọ yín. There's a lot of different kind of technique work tó wà ní Nàìjíríà right now ẹ lọ fà àwọn ọmọ yín síbẹ̀. Ẹ jẹ́ ká build ọjọ́ iwájú wa àwọn ọmọ wa àwọn ní ọjọ́ ọ̀la wa. Nígbà tá a bá yọ̀ǹgì báyìí làwa náà lè build ọjọ́ ọ̀la pé kí la fẹ́ jẹ nígbà tí a bá lágbára láti ṣiṣẹ́ mọ́. Ìjọba ń wò wá níran sáwa ní màmá wúra wá ràn ni. Àwọn àfáà yìí kò sí nǹkan kan tó fẹ́ contribute sínú ayé wa ju pé làálàá kòókò tí gbogbo wa ń ṣe wàhálà tá à ń ṣe àwọn tún jókòó láti tàn gbà lọ́wọ́ wa fi build ọjọ́ iwájú ara wọn. Iṣẹ́ táwọn àfáà gbé dání ilẹ̀ Yorùbá nìyẹn. Wa tá à ń jí láàárọ̀ lówùúrọ̀ lóru lọ́sàn-án táwọn wá ohun tá jẹ tá mú kiri. Àwọn àfáà kan wá jókòó wọn ò níṣẹ́ ọkùnrin àwọn ń ṣe yìí kì wọ́n ní máàmù làwọn èmi ò pè rẹ̀ ní dọ́kítọ́rù tí ò lè gájá lábẹ́rẹ́. Wàhálà tẹ́yìn ṣe lọ́sàn-án lóru owó tẹ́ ń kó jọ wọ́n tàn gbà lọ́wọ́ yín ìdílé mọ̀ fúkúlẹ̀ aláwù ìsájà tó bá nẹ̀rọ̀ bí wọ́n ní máàmù làwù ìsìlá ẹ̀rọ bìlẹ̀ alàmì sáfù. Ẹ wá wọkọ̀ là gbogbo ẹ̀yin jàmá wa ms ó ti yá. Ó yá. Allahu Akbar Allahu Akbar sáfù o ẹ wá wọkọ̀ là ẹ wá kírun ìrun táwọn àfáà ń kí fún yín ẹlòmíì ò fi iṣẹ́ rẹ̀ lẹ̀ lóhun náà ń kí jímọ̀ ẹlòmíì kọ́sọ́mọ̀dé ó fẹ́ rajà alóhun fẹ́ kírun lọ́wọ́. Kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tó ń kí sádúrà ni kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ẹja gbọ́ ìrun kíkí ní èdè abínibí èrè tó lọ́lá jùlọ ẹja gbọ́ káwa túmọ̀ onílàkàyè pọ̀ ń bí ẹja gbọ́ nǹkan tí àwọn àfáà ń ké fún wa tá à ń sámi sí ms ẹja lọ sáfù. Allahu Akbar Allahu Akbar ashhadu an la ilaha illallah ashhadu anna muhammadan rasulullah hayya alal falat hayya alal salat qad qamati salat qad qamati salat. Allahu Akbar Allahu Akbar Allahu Akbar la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahu ni alájùlọ. Allahu ni alájùlọ. Mo jẹ́rìí pé kò sẹ́nìkan tí ó tọ́ láti jọ́sìn àyàfi Allah. Mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ Allah. Wá sí àdúrà, wá sí àṣeyọrí, sọ̀láàtì ti ṣe tán, sọ̀láàtì ti ṣe tán. Allahu ni alájùlọ, kò sẹ́nìkan tí ìjọsìn tọ́ sí àyàfi ṣìgìdì Allah. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Ní orúkọ Allahu aláàánú jùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu, Olúwa gbogbo ẹ̀dá. Aláàánú jùlọ, olùkápá ọjọ́ ẹ̀san. Ìwọ nìkan ni à ń jọ́sìn fún. Ọ̀dọ̀ rẹ nìkan ni a wá oore sí. Fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà, ọ̀nà àwọn tí o ṣe ìdẹ̀ra fún, yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà, ìyẹn àwọn Christian àti Jew. Láti pín bẹ́ẹ̀ yẹn àmín. Quran 2 verse 191. Ẹ pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n. Àmín. Kí ẹ sì lé wọn jáde kúrò níbi tí wọ́n ti lé yín jáde. Ìfòòró le ju pípa lọ. Ẹ má ṣe bá wọn jagun ní mọ́sálásí haram àfìgbà tí wọ́n bá ń bá yín jà nínú rẹ̀. Àmín. Nítorí náà tí wọ́n bá jà yín lógun ẹ jà wọ́n lógun. Báyẹn ni ẹ̀san àwọn aláìgbàgbọ́. Quran 8 verse 67. Kò yẹ fún ànábì kan láti ní ẹrù ogun títí ọwọ́ rẹ̀ máa fi ba àwọn ọ̀tá rẹ̀ lórí ilẹ̀ dáadáa ní ti pípa. Àmín. Ẹ̀yin ń fẹ́ ìgbádùn ayé, Allahu sì ń fẹ́ tọ̀run. Allahu sì ni alágbára ọlọ́gbọ́n. Àmín. Quran 8 verse 39. Ẹ jà wọ́n lógun títí kò fi ní sí ìfòòró mọ́, tí gbogbo ẹ̀sìn yóò sì jẹ́ ti Allahu nìkan pátápátá. Nítorí náà tí wọ́n bá jáwọ́ nínú àìgbàgbọ́, dájúdájú Allahu ni olùríran nípa ohun tí wọ́n ń ṣe níṣẹ́. Quran 5 verse 51. Ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo, ẹ má ṣe mú àwọn Yẹ̀wúdí àti Nọ̀sọ́rọ́, ìyẹn àwọn Christian àti Jew, ẹ má ṣe mú wọn ní ọ̀rẹ́ ayò. Àmín. Apá kan wọn ní ọ̀rẹ́ apá kan. Ẹnikẹ́ni tí ó bá mú wọn ní ọ̀rẹ́ ayò nínú yín, dájúdájú ó ti di ara wọn. Dájúdájú Allahu kò ní fi ọ̀nà mọ ìjọ alábòsí. Allahumma àmín. Quran 15 verse 6. Wọ́n wí pé ìwọ tí wọ́n sọ Al-Qur'ani kalẹ̀ fún, dájúdájú wèrè ni ọ́. Allahumma Quran àmín. 2 verse 216.
a ti ṣe ogun ẹ̀sìn ní ọ̀ranyàn lé yín lórí amina yàrá ohun kórìíra sì ni fún yín ó sì lè jẹ́ pé ẹ kórìíra kinní kan kí ohun náà sì jẹ́ oore fún yín ó sì tún lè jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ sí kinní kan kí ohun náà sì jẹ́ aburú fún yín àmín Allahu nímọ̀ ẹ̀yin kò sì nímọ̀. àmín Quran yàrá 5 verse 101 ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ má ṣe máa béèrè ìbéèrè nípa àwọn nǹkan ṣáá tí a bá fi àmín ó máa kó ìpalára bá yín tí ẹ bá sì ń béèrè nípa àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ béèrè nípa ẹ̀sìn nígbà tí à ń sọ àlùkùránì kalẹ̀ lọ́wọ́ a máa fi hàn yín Allahu ti ṣe àmójúkúrò nípa rẹ̀. Quran àmín 9 yàrá verse 14 ẹ jà wọ́n lógun Allahu yóò jẹ wọ́n níyà láti ọwọ́ yín ó máa yẹpẹrẹ wọn ó máa ràn yín lọ́wọ́ lórí wọn ó sì máa wo ọkàn ìjọ onígbàgbọ́ òdodo sàn. àmín yàrá Quran 27 verse 91 ohun tí wọ́n pa mí ní àṣẹ rẹ̀ ni pé kí n jọ́sìn fún olúwa ìlú yìí ẹni tí ó ṣe ní ààyè ọ̀wọ̀ tirẹ̀ sí ní gbogbo nǹkan wọ́n sì pa mí ní àṣẹ pé kí èmi wà nínú àwọn mùsùlùmí. àmín Quran 58 verse 22 o ò ní rí ìjọ kan tó gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ kẹyìn kí wọ́n wá lọ máa nífẹ̀ẹ́ àwọn tó bá yapa Allahu àti òjíṣẹ́ rẹ̀ kódà wọn ò bá jẹ́ àwọn bàbá wọn tàbí àwọn ìyá wọn tàbí àwọn ọmọ wọn tàbí àwọn arákùnrin wọn tàbí àwọn ìbátan wọn àwọn wọ̀nyẹn ni Allahu ti kọ ìgbàgbọ́ òdodo sínú ọkàn wọn Allahu sì fi ẹ̀rí òdodo láti ọ̀dọ̀ rẹ̀ ràn wọ́n lọ́wọ́ ó sì máa mú wọn wọ inú ọgbà ìdẹ̀ra èyí tí odò ń ṣàn ní ìsàlẹ̀ rẹ̀. Quran 33 verse 61 wọ́n ti di ẹni ìṣẹ́bilé níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n ẹ mú wọn kí ẹ sì pa wọ́n tààrà. Quran 8 verse 12 to 13 rántí nígbà tí olúwa rẹ fi mọ àwọn màláíkà pé dájúdájú èmi ń bẹ pẹ̀lú yín nítorí náà ẹ fi ẹsẹ̀ àwọn tó gbàgbọ́ ní òdodo rinlẹ̀ èmi yóò ju ẹrù sínú ọkàn àwọn tó ṣàìgbàgbọ́ nítorí náà ẹ máa gé wọn lọ́rùn kí ẹ sì máa gé gbogbo ọmọ ìka wọn. ìyẹn rí bẹ́ẹ̀ nítorí pé wọ́n yapa ọ̀rọ̀ Allahu àti òjíṣẹ́ rẹ̀ ẹnikẹ́ni tí ó bá sì yapa ọ̀rọ̀ Allahu àti òjíṣẹ́ rẹ̀ dájúdájú Allahu lé níbi ìyà. Allahu ni alájùlọ. Allahu aláàkóbá. Ògo ni fún olúwa mi atóbi ògo ni fún olúwa mi atóbi ògo ni fún olúwa mi atóbi. Allahu ló mọ àwọn tó ń sìn. Rabbana walakalẹ̀ abudu. Allahu ni alájùlọ. Allahu aláàkóbá. Ògo ni fún olúwa mi atóbi lọ. Ògo ni fún olúwa mi atóbi lọ. Ògo ni fún olúwa mi atóbi lọ. Allahu ni alájùlọ. Allahu aláàkóbá. Allahu ni alájùlọ. Allahu aláàkóbá. Ògo ni fún olúwa mi atóbi lọ. Ògo ni fún olúwa mi atóbi lọ. Ògo ni fún olúwa mi atóbi lọ. Allahu ni alájùlọ. Alájùlọ. Gbogbo ọpẹ́ ẹ̀yìn jẹ́ ti Allahu olúwa gbogbo ẹ̀dá aláàánú jùlọ olùkápá ọjọ́ ẹ̀san ìwọ nìkan ni à ń jọ́sìn fún ọ̀dọ̀ rẹ nìkan ni a wá oore sí fi ẹsẹ̀ wa rinlẹ̀ lójú ọ̀nà tààrà ọ̀nà àwọn tí ó ṣe ìdẹ̀ra fún yàtọ̀ sí àwọn ẹni ìbínú àti àwọn olùṣìnà ìyẹn àwọn Christian àti Jew. aláṣepé ń bẹ yẹn àmín. Quran 5 verse 33 ẹ̀san àwọn tó ń gbógun ti Allahu àti òjíṣẹ́ rẹ̀ tí wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ ni pé kí ẹ pa wọ́n. Àmín. Tàbí kí ẹ kàn wọ́n mọ́ igi àgbélébù. Tàbí kí ẹ gé ọwọ́ wọn àti ẹsẹ̀ wọn ní ìpásípayọ̀. Tàbí kí ẹ lé wọn kúrò nínú ìlú wọn. Ìyẹn ni ìyẹpẹrẹ fún wọn nílé ayé. Ìyà ńlá sì ń bẹ fún wọn ní ọ̀run. Quran 3 verse 161 kò lẹ́tọ̀ọ́ fún ànábì kan láti jí mú nínú ọrọ̀ ogun síwájú kí wọ́n tó pín. Àmín. Ẹnikẹ́ni tí ó bá jí ọrọ̀ ogun mú síwájú kí wọ́n tó pín, ó máa dá ohun tí ó jí mú nínú ọrọ̀ ogun náà padà ní ọjọ́ àjíǹde. Lẹ́yìn náà a ó san ẹ̀mí kọ̀ọ̀kan ní ẹ̀san ohun tí ó ṣe níṣẹ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ a ò sì ní ṣe àbòsí sí wọn. Quran 9 verse 29 ẹ gbógun ti àwọn tí kò gbàgbọ́ nínú Allahu àti ọjọ́ ìkẹyìn. Àtòkìsí ogun ẹ. Àti àwọn tí kò ṣe ní èèwọ̀ ohun tí Allahu àti òjíṣẹ́ rẹ̀ ṣe ní èèwọ̀. Àti àwọn tí kò ṣe ẹ̀sìn òdodo nínú àwọn tí a ti fún ní tírà. Ẹ gbógun tì wọ́n títí wọn yóò máa fi ọwọ́ ara wọn san owó orí ní ẹni yẹpẹrẹ. Quran 9 verse 5 nítorí náà nígbà tí àwọn oṣù ọ̀wọ̀ bá lọ tán ẹ pa àwọn ọ̀ṣẹbọ níbikíbi tí ẹ bá ti bá wọn
àmín ẹ mú wọn ẹ séde mọ́ wọn kí ẹ sì bàdè wọn ní gbogbo ibùba tí wọ́n bá sì ronú pìwàdà tí wọ́n ń kírun tí wọ́n sì ń yan sàká ẹ yàgò fún wọn lójú ọ̀nà dájúdájú Allahu ní aláforíjì aláàánú jùlọ. Allahumma àmín. Quran 9 verse 23 ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ má ṣe mú àwọn bàbá yín àti àwọn arákùnrin yín ní ọ̀rẹ́ àyò tí wọ́n bá gbọ́lá fún àìgbàgbọ́ lórí ìgbàgbọ́ òdodo ẹnikẹ́ni tó bá mú wọn ní ọ̀rẹ́ àyò nínú yín àwọn wọ̀nyẹn gan-an ni alábòsí. àmín. Quran 9 verse 111 dájúdájú Allahu ti ra ẹ̀mí àwọn onígbàgbọ́ òdodo àti dúkìá wọn nítorí pé dájúdájú tí wọ́n ní ọgbà ìdẹ̀ra wọ́n ń jagun lójú ọ̀nà Allahu wọ́n ń pa àwọn ọ̀tá ẹ̀sìn Allahu wọ́n sì ń pa àwọn náà àdéhùn òdodo lọ́dọ̀ Allahu nínú tọ́ra Injil àti Kùránì tá a sì ní ó lè mú àdéhùn rẹ̀ ṣẹ́jú Allahu lọ nítorí náà ẹ dunnú sí okòwò yín tí ẹ ṣe ìyẹn sì ni èrè jẹ́ ńlá. àmín. Quran 9 verse 123 ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ gbógun ti àwọn tó súnmọ́ yín nínú àwọn aláìgbàgbọ́ ẹ jẹ́ kí wọ́n rí ilé koko lára yín kí ẹ sì dájúdájú Allahu wà pẹ̀lú àwọn olùbẹ̀rù rẹ̀. Quran 4 verse 89 wọ́n fẹ́ kí ẹ ṣàìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàìgbàgbọ́ kí ẹ lè jọ di ẹgbẹ́ kan náà nítorí náà ẹ má ṣe mú ọ̀rẹ́ àyò nínú wọn títí wọ́n fi máa kúrò nínú àìgbàgbọ́ wá sí ìlú Islam nítorí ẹ̀sìn Allahu tí wọ́n bá kẹ́yìn tí wọ́n ní àwọn ò ṣe ìsìláàmù mọ́ ẹ mú wọn kí ẹ sì pa wọ́n níbikíbi tí ẹ bá ti bá wọn kí ẹ má ṣe mú ọ̀rẹ́ àyò tàbí olùrànlọ́wọ́ kankan nínú wọn. àmín. Quran 106 ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Kùrẹ́ṣì láti wà papọ̀ nínú ààbò fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru. àmín. nítorí náà ẹ̀yin ará Kùrẹ́ṣì ẹ máa jọ́sìn fún Allahu olúwa ilé Kàbá yìí ẹni tí ó fún wọn ní jíjẹ ní àsìkò ebi tí ó sì fi wọ́n lọ́kàn balẹ̀ ní àsìkò ìpayà. Quran 111 ọwọ́ Àbílàhábì méjèèjì ti ṣòfò gbé tuntun dé o. òun náà sì ṣòfò. àmín. àwọn dúkìá rẹ̀ àti ohun tí ó ṣe níṣẹ́ ìyẹn àwọn ọmọ rẹ̀ kò sì ní rọ̀ ọ́ lọ́rọ̀ níbi ìyà ó sì máa wọ inú iná eléjòfòfò àti ìyàwó rẹ̀ aláàrù igi ìṣẹ́pẹ́ ẹlẹ́gùn ó máa wọná igba ọ̀pẹ pọ̀npọ̀rán máa wà ní ọrùn rẹ̀. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. ògo ni fólúwa mi àtóbi ògo ni fólúwa mi àtóbi ògo ni fólúwa mi àtóbi. Allahu ló mọ àwọn tó ń sìn ín. Rabbana walakal abudu. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. ògo ni fólúwa mi àtóbi jùlọ ògo ni fólúwa mi àtóbi jùlọ ògo ni fólúwa mi àtóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. ògo ni fólúwa mi àtóbi jùlọ ògo ni fólúwa mi àtóbi jùlọ ògo ni fólúwa mi àtóbi jùlọ. Allahu ni alájùlọ. Allahu alákòóbá. ìkíni àdúrà àti ohun eré jẹ́ ti Allah. Attahiyatu lillahi. ìdẹ̀ra fún ọ ìwọ ànábì. Attahiyatu lillahi. àti àánú Allah àti ìbùkún rẹ̀. Attahiyatu salawatu lillahi. ìdẹ̀ra fún wa àti àwọn ìránṣẹ́ Allah. Assalamu alayka. mo jẹ́rìí pé kò sí kinní kan àyàfi ṣìgìdì Allah. Ayọ̀ ànábì. àti pé mo jẹ́rìí pé Muhammadu ni òjíṣẹ́ àti ìránṣẹ́ Allahu. Wa ala libadillahi salina. Àlàáfíà fún yín. Assalamu alaykum wa Àlàáfíà rahmatullahi. fún yín. Assalamu alaykum wa rahmatullahi. ẹ̀yin èèyàn wa jẹ́ ká pretend pé a ò mọ Islam. Allahu alákòóbá. Allahu alákòóbá. Allahu alákòóbá. Allahu ọ̀bàyéjẹ́. ẹ jẹ́ ká pretend wípé a ò tiẹ̀ mọ Islam. àwọn bàbá wa ò mọ àwọn nǹkan tó wà ní ìwé yìí kan tó gba Islam. ẹ wá jẹ́ ká pretend wípé àwa gan a ò mọ nǹkan tó wà ní ìwé yìí. àwọn Fúlàní nǹkan dé àbáwọn Lárúbáwá yìí Allah tẹ́ ń sìn yìí òun náà ni Ọlọ́run Olódùmarè báwa ṣe ń ṣèwúre tá a máa yin Olódùmarè tá a máa gbé ìbá kọ́dà ìbá ṣètà ẹnikálukú àti àwa tí mo bá ṣe ń ṣe nílẹ̀ wa wọ́n wá gbélé ìdí pé bí ẹ ṣe máa Olódùmarè yẹn náà ni Allah ìkan náà ni wọ́n àìtẹ́ bá ṣe báyìí láwa ṣe ń ṣe ọba ní òkè ẹ máa kírun fún Allah ní ẹ̀ 5 lójúmọ́ àwa ni ó yá ẹ tẹ̀ kọ́ wa bí a ṣe máa kírun yẹn ọwọ́ akọ́ ẹ̀ nígbà tó máa ká àwọn bàbá wa Lárúbáwá ni wọ́n kà so àwa ka àwọn kìíní ní èdè Yorùbá so bá a ṣe yọkọ bẹ̀rẹ̀ ẹ̀rùn bí mo ṣe yọkọ sọ pé
ẹ pa wọ́n níbikíbi tí ọwọ́ yín bá ti bà wọ́n ẹ̀yin èèyàn wa tẹ́ jẹ́jọ́ mọ́ tẹ́ wà ní orí irun ẹjọ́ kí lẹ máa kọ́kọ́ ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. get ready nìyẹn. ẹ máa bọ̀ ẹ pa wọ́n báwo níbo kí ló ṣẹlẹ̀. ta ló fẹ́ kú baba musa dín. ṣé nǹkan tẹ́yìn ń pè ní ìjọsìn lélẹ́yìí ẹ pa wọ́n kẹ́ ní ibi irọ́ àwọn àmúṣe tó bá bá yọ irọ́ tó bá jẹ́ bí aláyò kì í ṣọlọ́run. wọ́n ti fèdè lárúbáwá gbá àwọn bàbá wa mú bí. so bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn èèyàn wa aláò kì í ṣọlọ́run ṣẹ́gẹ́t kò ń ṣọlọ́run lójúmọ́ irọ́ lásán ni ṣígidi ní òun láti èèyàn kan ti wá bí ẹni yẹn sá lọ gbẹ̀yìn náà ni òun náà rí fún ara ẹ̀ pé wọ́n ti ń sin àlá ṣígidi olúwa ilé ìkàbà tẹ́ ẹ bá dẹ̀ wo àyà tí mo kà gbẹ̀yìn tí mo sọ pé ìkẹ́ láti ọ̀dọ̀ aláwù ibi yìí sì ẹ máa wò pé torí táwọn èèyàn bá ń ka kí ní kúlẹ̀ àwùjọ bìrọ̀ bí nẹ́ẹ̀sì kan. lílàfi kùrẹ́ṣì ni o tí ẹ tẹ́wọ́ bísí lílàfi kùrẹ́ṣì náà lílàfi kùrẹ́ṣì láfi mílíọ̀tà ṣe tẹ́wọ́ sí ìfẹ́. báyìí ló máa ń ṣe ms wọ́n lè ní bismillah ìlàfi fún olówó èkó fún bàbá wa olówó èkó. ẹ máa wá wí pé ẹni náà máa ṣe bísí lílàfi kùrẹ́ṣì láfi mílíọ̀tà ṣe táì àṣẹ ìfà ìjà bọ́dọ̀ bá aṣàlẹ̀ gbé ìtìlẹ̀ ìjẹta mọ́mí jọ wàá fọwọ́ ẹ̀ bọ̀jú wá tí ro pé òjì ṣàdúrà kan inú tiẹ̀ náà máa dùn irọ́ o ẹ wá gbọ́ ìtumọ̀ lílàfi kùrẹ́ṣì ó ní ìkẹ́ láti ọ̀dọ̀ aláwù fún ìdílé kùrẹ́ṣì láti wà pọ̀ nínú ààbò tó bá kọ́ kàfẹ́ wàá kọ́ bí Mr. Man kí ló ṣẹlẹ̀ èmi ò ń ṣara kùrẹ́ṣì náà ọmọ Yorùbá ni mí náà èkìní yẹn sọ pé ìkẹ́ fún àwọn ará kùrẹ́ṣì báwo ló ṣe kan èmi ọmọ Yorùbá. ọmọ ẹ̀sọ́ ibi tó ń lọ. ó tún wá ẹ̀sọ́ ó ní fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru nítorí náà ẹ̀yin ará kùrẹ́ṣì ẹ máa jọ́sìn fún aláwọ̀ olúwa ilé ìkàbá yìí ẹ máa bẹ̀rẹ̀ yín pé àwọn ará kùrẹ́ṣì náà ní kàn máa jọ́sìn fún aláàna àwọn èmi ò kí ń ṣe ará kùrẹ́ṣì ibẹ̀ ni àwọn èèyàn máa ti sẹ́ẹ̀sì pé kíní yìí ò kí ń ṣe fún wa o mi ò kí ń ṣe ọmọ kùrẹ́ṣì náà ọmọ Yorùbá ni mí ìdí nìyẹn lẹ fi máa rí àwọn Fúlàní náà máa sọ pé Odùduwà àti Mẹ́kà ló ti wà torí pé wọ́n mọ̀ pé táṣìírí bá tú ìjọ tẹ̀yìn bá ti lọ gbà pé Mẹ́kà láti wá lóòótọ́ tó bá sọ pé ìkẹ́ láti ọ̀dọ̀ aláwọ̀ fún ìdílé kùrẹ́ṣì wọ́n ní ẹ̀yin náà lọ sọ Mẹ́kà ní Odùduwà ti wà ìdílé kùrẹ́ṣì lódùduwà àwọn ará Mẹ́kà náà ni ìwọ́n náà máa wò pé ókè òótọ́ ni bọ̀ ẹ wá bira yín ṣáwọn ará kùrẹ́ṣì ṣe wọ́n dúdú ṣáwọn ará kùrẹ́ṣì ṣe ń sọ Yorùbá ṣáwọn ará kùrẹ́ṣì ṣe ń jàmàlà ṣe ń jẹ̀bà ṣé irun orí mi tó wà lórí àwọn ará kùrẹ́ṣì gbogbo àwọn nǹkan irọ́ lásán ni òpó ẹ̀sìn Islam irọ́ ni gbogbo everything nípa Islam irọ́ ni ṣé rí gbogbo àwọn àfáà yẹn àwa náà ni a sọ wọ́n da nǹkan tán dà yẹn tí ojú wa bá wá ti là tí oníkálukú ti fi tiẹ̀ ṣe tiẹ̀ tó ti pé wọn ò rówó mọ́ wọn á lọ ṣiṣẹ́ ẹ̀yin náà wò nígbà tí n bá ti lọ ṣiṣẹ́ látàárọ̀ tí mo wá dé tá àfáà kan wá sọ pé kí n gbé òun fẹ́ máa bá mi ṣàdúrà kí ìṣọ̀kan àdúrà aṣọ òun ló fẹ́ máa bá mi ṣe wo ò lè ṣe fún ara ẹni àbí ṣe bí Ọlọ́run tó dá mi òun náà ló fẹ́ bá sọ èmi ò lè bá sọ̀rọ̀ fún ara mi náà gbogbo nǹkan tí àwa yìí ṣe làwọn àfáà yẹn náà ṣe in fact àwọn nǹkan táwa gan ò ṣe àwọn àfáà ń ṣe bí kán máa bá ọmọ kékeré sùn àwa ò bọ́ ọmọ kékeré sùn Muhammadu bọ́ ọmọ kékeré sùn náà ṣẹ́gẹ́ bí kán máa parọ́ fún yàn kán máa tàn àwọn ìyàwó àwọn ṣe gbọ́ àwọn nǹkan yẹn bí kán máa báyàwó níyàwó sùn àwa ṣe gbọ́ àwọn nǹkan yẹn àmọ́ àwọn àfáà yìí ṣe àwọn àfáà yìí lẹ́yìn ìdẹ́wà ń kówó fún pé ẹyẹ bá mi gbàdúrà àwọn ọba yín gbàdúrà kàn fowó yín kó yàwó jọ ni wọ́n fowó mugun yín wọ́n fi ń jà rósọ̀ ni sọ ẹyẹ yẹn wá Islam irọ́ lásán ni Allah kò kí ń ṣe Ọlọ́run Lódùmarè olúwa ilé kàbáà ni tẹ́yìn náà bá gbọ́nu Suratu Kùrẹ́ṣì yẹn ó ní ẹ máa jọ́sìn fún Allahu olúwa ilé kàbáà yìí ẹni tó ń fún wọn ní jíjẹ àwọn ará Kùrẹ́ṣì ni Allah ń fún ní jíjẹ àti mímu ìwọ tó bá rò pé bóyá bó ṣe ń lọ tó ń bọ̀ táyé ń da òrùpá Allah ló ń ṣe Allah kan ló ń ṣe o àyànmọ́ bó ṣe máa rìn ó ti wà lọ́wọ́ ẹ o bí wọ́n ti sọ pé Ọlọ́run Lódùmarè mo ti ń jẹ́ Ọlọ́run ló ń ṣọ́ ẹ o kò ń ṣàlá o Allah ò mọ nǹkan kan wọ́n kàn fẹ́ kẹ̀kan máa fi kíní yẹn kẹ́ ẹ máa lọ mọ́ Allah lẹ́sẹ̀ wọ́n fi ń scam yín ni o. bí Muhammadu di jìyà fàlà tó gan Allah ò rí sọ. àwọn ọmọ ẹ̀ pátápátá ló kú so àwa tí a ò sin Allah ayé wa dáa náà nǹkan kan ò ṣe wà náà àwọn tó ń sin Allah tí ayé wọn dáa náà wà àmọ́ Allah kọ́ ló ń ṣe àwọn tí wọn ò tún sin Allah tí ayé wọn bàjẹ́ náà wọ́n wà bẹ́ẹ̀ àwọn tó ń sin Allah tí ayé wọn bàjẹ́ náà wọ́n tún wà ibẹ̀lẹ́ máa ti mọ̀ pé kíní irọ́ lásán ni tí o bá sin Allah tó o ṣẹ̀sìn kankan ò lè ṣe ẹ́ tó o bá sick normal kéèyàn sick téèyàn bá ti wà stressed up lọ lo oògùn tọ́jú ara ẹ jẹun tó dáa ó máa wà okay kò kí ń ṣe Allah ló ń ṣọ́ ẹ irọ́ lásán ni Allah ò ṣe nǹkan kan Allah ò béèyàn kankan sọ̀rọ̀ Allah ò kí ń ṣe Ọlọ́run ṣìgìdì lásán ni.